Àwọn tàbí kẹ́ wọ́n fò jáde. Wọ́n retí ẹlẹ́yà. Wọ́n ló lójú rọ̀gọ̀dọ̀. Ẹ gbà mí o. Wọ́n dé o, wọ́n ló lójú rọ̀gọ̀dọ̀ tún ti dé o. Ojú yìí náà ní nǹkan. Ayé retí ẹlẹ́yà wá o. Wọ́n retí ẹlẹ́yà bí o lójoojúmọ́. Wọ́n ti kóra wọn ọjọ́ láti pẹ̀gàn mi. Wọ́n ní mi yóò mọ̀jú deportation yìí lọ. Wọ́n bá rí mi lọ́nà Houston wá tí máa pẹ̀gàn mi. Wọ́n á ló tún ti wọlé ilẹ̀ gálì o nítorí pé ẹ̀yin kọ́ lẹ dá mi. Orin yìí náà ni ẹ̀jẹ̀ ń jẹ́ fáwọn tẹ̀mí ọjọ́ ti pẹ́ o. Àkàrà ọ̀pá kan yìí náà ni. Àtẹ̀yìn ìyàwó. Ìdí rẹ̀ wò di èèyàn. Ẹgbẹ́ ẹjọ́ fáwọn èèyàn mi. Ẹ jẹ́ ń ṣe kíṣì nìkan máa lọ sọ pé Bàrígà àbówòrò ni mo ti ń yà kíṣì wa yìí náà ni. Èyí ni mo fẹ́ alárùn mi ṣé bàbá ẹ wò di èèyàn. Sọ̀ni ló gbà lẹ́nì ìtorí pé ẹ wò di ọmọ èèyàn ìdí yìí náà ni. Ẹ jẹ́ ń jó fáwọn tèmi. Oh my God, I'm too tired. Ọlọ́run mi o. Ẹ̀yin tí ẹ jẹ́ Àbíkẹ́ Jagaban worldwide. Oh my God, I feel like crying. Ọba mímọ́, ẹ̀yin tí Àbíkẹ́ inú mi dùn, èmi nínú mi dùn jù lẹ́ni. Ẹ bá wa pa àwọn ọ̀tá wa, àwọn náà lè join nínú celebration. Our enemies and haters are welcome to join. Yeah, you guys are welcome to join without invitation. Come on. Ẹ yọjú wò. Pẹ̀lú yóò ń ṣe photocopy o, no be Photoshop o. Nítorí pé gẹ́gẹ́ wàá gba ìgbà yìí lọ lámì àkànkẹ́. Gbogbo yìí lẹ lálẹ́ yìí. Gẹ́gẹ́rẹ́gẹ́. Ijó yìí náà ni mi mẹ́tọ́ fi ṣe mí. Atẹ́fẹ́. Ojú yìí ni o. Gẹ́gẹ́rẹ́gẹ́. Gẹ́gẹ́rẹ́gẹ́. Ẹ̀yin tí Àbíkẹ́ Jagaban worldwide, oh my God. Wọ́n ṣèbó ti parí. Àníyàn. Ó wá jẹ́ ọ̀dọ̀ ìyanu. Ẹ wò ó, ẹ tún wò. Ẹ wò ó, ẹ tún wò. Ọlá òtán alákùsẹ́yìn jaburata. Gbègbè. Àná rò pó ti tán. Kò jọ yín lójú. Ẹ rò pó ti parí. Ẹ tún rò pó ti tán. Ó wá jẹ́ ọ̀nà ìyanu. Ẹ wò ó, ẹ tún wò. Aláòtá alákùsẹ́yìn jaburata. Aláòtá alákùsẹ́yìn jaburata. Aláòtá alákùsẹ́yìn
figure yìí náà ni figure. Jaburata. Olambe. Èmi náà kọ́ Ọlọ́run ni ẹ̀yin ọ̀tá yéje. Jaburata wọn lórí asán lẹ fi retí ẹlẹ́yà. Wọ́n tún ṣèbó ti parí. Ó jẹ́ ọ̀nà ìyanu yẹ́pà. Ẹ tún lo gọ́gù ó tẹ̀bà ríran. Ọlọ́ọ̀tán alákùnsẹ́yìn. Ẹbí ẹ bá ń yá wọn gọ́gù. Àwọn gọ́gù táwọn sea diver máa ń lò. Àwọn gọ́gù oní double oní triple lens. Ẹ bá ń gbé fún wọn ẹni tí ò bá ríran dáadáa. Kàn wò ó, kàn tuntun wò. Anyway, oh my God, look at my people. Look at my people. I just feel like crying right now. I'm telling you. I actually feel like crying. What have I done to deserve this? I welcome you all to tonight's chat on Facebook with Abike Jagaban. Olúọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Ìjayà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹkùn ọkọ̀ Àṣàbí. Irúmọlẹ̀ ńlá tó ń jẹ Nasco. Irúmọlẹ̀ ńlá tó ń fẹnẹsí ṣe mouthwash. Ìdágìrì fáwọn ọmọ ewé. Jìnnìjìnnì tó ń da orí gbogbo social media rú. Alamu cause trouble. Headmistress tó yáyì Sisi Dorcas. Èmi yìí náà ní gbogbo ẹ̀. Ọpẹ́ bẹ́ẹ̀. Orí kọ́bọ́dì headmistress. Ìjayà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ the great commentator. Olúọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ tẹ́ pé tó bá ń sọ̀rọ̀ wọ́n ní kí ìyá ọmọ anybody kó dákẹ́ kó sí lílípù wọn. Abike Jagaban, life in UK, you're all used to my kitchen. So this is the kitchen where we used to have our show. So it's not photoshopping, it's not staged. So ẹ̀yin ọ̀tá ẹ lajú yín o. Ẹ wo èmi ní o wọ́n nífẹ̀ẹ́ èmi gangan lèmi wọ́n nífẹ̀ẹ́ lèmi ṣe mí. Ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ o. Wàláhì á dá fún gbogbo yín tilétilé. Gbogbo ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ pátápátá to all my members worldwide, to all ages fans all over the world, all around the globe. I welcome you all to this evening chat. It's good seeing you guys once again. I really, really do miss you all so dearly. I'm telling you. I miss you, I miss you, I miss you. I wish I could find some other words to express my feelings right now, to show my gratitude to you all. I can't just get any other thing but to say a big thank you to you all for your support, for your immeasurable support and love for me on this show. At times, I look at myself and I'm asking, what have I done to deserve this treatment? It is God. When you have God's back, this is how He paved way for you where there seems to be no way. Where they think, oh, we're going to fight her to death. We will kill her. We will castigate her. We will castrate her. We will chastise her. We will beat her. Ale no mi no tori mo gunju gbogbo wọn lọ́wọ́ àwọn danku ara wọn ní ìjìnlẹ̀ ozi kankan nu itele da mi mu wala ti gidi gbogbo ṣílẹ̀kùn pẹlẹbẹ ṣílẹ̀kùn anu ye ọmọ anybody pa mo miss yin dákú gbogbo ẹ̀yin ọmọ eje Àyìnkẹ́ Adé tèmi Àyìnkẹ́ Karo Àyìnkẹ́ sister Bùnmi Ọmábùwà mommy Abike communication Kúdírát Dọ́lápọ̀ Yéṣùfù sister Dúpẹ́ God will Yèyé Dúsí Olúgbòde Àlàdé Vini ọmọ ìyá Jésù my paddy kí lorúkọ ọmọ mi yìí Akínbáyọ̀ Délé sniper ni sharpshooter tún ni Polo Rocket ọmọ mi wọ́n ló yẹ kí n fi parí Polo Rocket ó ti mú orí mi wú ó ti fa orí mi ya. You will forever bag a space in my heart, babes. You are the best. I really appreciate you, Polodi. Dorcas Adeyinka. Ọmọ ni nígbàkúgbà. Ọmọ tó fi tọrọ, ọmọ tó fi dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run fún wa ní ọmọ alálùbáríkà wo ni Polodi wọn ní fojú sunkún ẹ̀. Ní white lágbára Ọlọ́run wá dàgbà wá dógbò wá jèrè. Oyinkanṣọ́lá Ọlọ́run ní ṣe lóhun nìkan. Alọ́wọ́ rẹ̀ lẹ́yìn gbogbo nǹkan tó bá ta rẹ̀ jáde báyìí ló máa ṣoríire lágbára Ọlọ́run. Gbogbo wọn pátá báyìí
la máa ṣe ìyàwó fún, la máa ṣe graduation fún, náà máa gbélé ayé ṣeun rere àtàwọn tèmi náà àti gbogbo àwọn ọmọ èjè pátápátá all over the world. I really do appreciate you, my darling. Ìyáláyà wọn, I appreciate you too. You have done more than enough, sis. Thank you so much. Omonie. Thank you, thank you, thank you. Akinbayo Dele. Mommy, Omosasan Fetuga. Thank you so much, ma. Yeye Alaba. Wọ́n bá mi jẹ́ lẹ́kọ̀ọ́. Ibo ni kí n ti bẹ̀rẹ̀ appreciation mi ò mọ̀ o. Èmi ò mọ̀, honey. Ọ̀gángan. Ibi tí ń bá ti mọ̀ pẹ́ mi wá. Ènìyàn láṣọ yìí mi o, gbogbo yín ṣe ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin ti Nàìjíríà pátápátá. Wọ́n bá mi jẹ́ ní Nàìjíríà, ẹ̀yin ọmọ èjè. Wọ́n bá mi jẹ́ àmọ́ ká tó mẹ́nu lọ sáwọn tèkó yẹn jẹ́ kọ́kọ́ kí gbogbo ẹ̀yin tèmi. Sister Detola Aduke, Sister Dúpẹ́ God will, Àyìnkẹ́ Adé, Vini ọmọ ìyá Jésù, Uncle Kọ́ládé Ìdòwú, Uncle Níyòye Wọlé, Mommy Alógẹ́, ẹ ṣé mo dúpẹ́ mà, ẹ kú àdúrótì, Olúwa pọ́n yín lé, ẹ dàgbà fún wa, ẹ dògbójú bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run. Ìgbà tí iṣu wa bá ṣe ń jiná fún yín báyìí, wọn ò ní wá yín tí wọn ò ní dìde ìṣẹ́jú márùn-ún fún yín. Ẹ tí jẹ kankan ló ń jẹ ọmọ ìfà wọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe láwọn ìtẹ́ ń jẹ yẹn preamble ni. Ẹ jẹ́ yóyóyóyó gbogbo ẹ̀dá tó bá níbẹ̀ ṣe ń jẹ́ yẹn bí wọn nú ọ̀run àtètè ràn wọ́n ṣàrè máa bọ̀ fún yín lágbára Ọlọ́run. Ẹ ṣé mà, ẹ kú fẹ́, ẹ kú àdúrótì. Gbogbo ẹ̀yin tíìmù mi pátápátá, Grace Williams ọmọ ní, Abímbọ́lá Ṣóndé ọmọ ní, Mr. Patrick Ayan, gbogbo ẹ̀yin tó ti ṣe kà fún. To those of you that has received the bullet at the initial stage of this show, I remember you all. You guys have been the best. You've been completely amazing. Honestly, you guys are awesome. I thank you all for your support. Thank you so much for being there when it was more stormy than what we're experiencing now. I know a lot of you has left, but to those of you that still remain on the show, and to those that has even left, you all are warrior. You all are martyrs. You all are great icons of Yoruba land. I thank you all for the support, for everything that you have done, the love you have shown me, your contribution financially, physically, morally. You guys have been the best. Uncle Olugbedu, àwọn èèyàn tèmi náà ni. Èèyàn tèmi ni. Bàbá ṣe máa dárúkọ yín ni ẹni tó bá wùn kan bú Sister Péjúmádé Táwàkálítù. Uncle Infinity Magazine, àwọn èèyàn yìí, àwọn èèyàn tèmi Àbíkẹ́ náà ni àwọn onílera wa dànù. Adéfẹ́mi tó ní my padi PA Jagaba tó ṣọ́rẹ́sì jù. Mo léèyàn. Ẹ bá gbọ́ mo lára, mo lẹ́nìyàn, mo lówó gaba orí káfdà. Èèyàn yìí ní Janet Ali, wàá gbà Olúwa ló ní glory yálàyà wọn. Ẹ ṣé mo dúpẹ́, Olúwakẹ́mi Ọmọládé púpọ̀. You are more than amazing. Olalekan Martins, thank you so much for your love. Thank you for staying glued to this program. You guys have been the best. You know the reason why we set up this program is to put an end to social media bullying. You know, when we talk of bully, we are against all forms of bully on this platform. We are not going to take any shit from anybody. No one is going to put a stop to our lives because we are trying to claim our freedom of expression on social media. Social media is a free cyberspace for all. You can do as you like. You can do whatever you choose to do there without anyone having to peg your activity or having to threaten what you do on social media. So I thank you all for joining me in the fight to put a stop to social media bullying. When we first started, I actually used to think in my head that, oh my God, am I going to be doing this alone? Even though I am a one-woman battalion. But then I have seen brave and courageous people on this show that have stood by me, that Abike, no matter how tough it is, we're going to fight it together. So we are fighting a just cause, because there are a lot of people that are timid, that don't have the courage, that does not have the confidence to face these bullies on social media. But we have been their voice. We have lent them our shoulder. And, you know, God has been our support above all. So we thank God for giving us the strength to be brave, for giving us that courage to stand firm, even though it's been stormy. So I welcome you all to this show. Ọmọ yín ò lọ bí kankan o, mo láwọn lọ tẹ́ṣe bí nídé o, mò ń bọ̀ o, àmì retẹ́ mi kò lọ́nà ló jẹ́ ń pẹ́. Má bọ̀, kò sẹ́ni tó tó rán mi ń jàre mọ́ bọ̀.
ṣe ní mi ṣe ní bọ̀ nígbà tí ẹ̀ṣẹ́ ìgbìlẹ̀ dá mi ẹ̀yin kan lẹ̀ dá mi kí ló ń ṣe yín o ẹ sì wá ń sọ̀rọ̀ bí Elédùmarè kódà ẹ̀yin kan lẹ̀ dá mi ẹ̀yin ọmọ èjè èèyàn yìí ní mo your silver shadow yeah Lizzie Eniola, yes we're still counting. I miss you all, Princess Omoba Tolulope Yesufu, my namesake. Thank you, my darling. I welcome you. Monica Osim. Oh, that's another sis from another mom. I welcome you, sis. How are you? I have missed each and every one of you. Adebukola Abayomi Adenekon. Àwọn ọ̀rẹ́ mi ṣe bẹ̀bẹ̀ o. Mo nára mo léyìn Ọlọ́run Elédùmarè. Ẹ jẹ́ máa kí wọn. Àwọn bí Yétúndé ọmọ ẹgbọ̀n èèyàn yìí Ṣáṣítà tèmi Àbíkẹ́. Bukola tèmi mọ́jẹ̀ ń forúkọ ẹ̀ Adébùkọ́lá ọmọ Mùṣí olóṣà ìlú tó jẹyàn wọ́n ní wọn kì í yiri ẹ̀ ẹni bá yiri ẹ̀ wọ́n lábà lọ ẹ̀tì wá sí kànga ẹ̀tẹ̀ wọ́n mọ́lẹ̀ pa Bukola tèmi ọmọ onímùṣí àjínà oṣù ọ̀rẹ́ mi ẹ̀kú àdúró tí God bless you sis. I love you so much, you know. Ẹbí ni ọmọ ìyá Jésù èèyàn yìí ní ẹ̀ ẹja mi sí àwọn olótùkù lórí ẹjẹ ṣò tí mi ti dárúkọ mi gbọ́dọ̀ má dárúkọ gbogbo yín Àyìnkẹ́ Àdé èèyàn yìí àwọn sharpshooter mi náà nìyí Akínbáyọ̀délé my sniper Polodi olú ọmọ gbogbogbò ó máa joyè kò sígbà tí wọn náà ní joyè. Thank you so much everyone. You see, we've been able to conquer their wit. We have been able, you know, to face them. It's been drastically reduced. If you look at where we're coming from and where we are now, you will know that we have really accomplished a lot. Tomba buyin tele yan mo eje. Wọ́n ti ya da na mi fẹ́ ko blog mi. Àwọn ọmọ mi gbójú wọn jáde sí pé ẹ blog ọmọ anybody. Ani àṣìjà lọ ni Jawa ìjẹ òsì always guide àwọn eje. Ẹ blog gbogbo wa kanika pọ̀ yíyẹ ló ń yẹ ni ta ni ó mọ̀ pé blog yín ò ń ṣe blog re. So anybody ka blog gbogbo rádaràdá tó ń ṣe lókè lọ wọ́n ti mọ̀ pé àwọn olórí burúkú èèyàn tó máa ń tẹ̀mọ́ lórí ire èèyàn làwọn eléyìí yà fún yín. So kò sẹ́ni tó ń ka blog yín, so go ahead and blog as many as you would love to on this program, but then we ain't gonna disembark on this journey. We're gonna fight it to the last. We're putting a stop to social media bully completely. Not Eileen Malowoku Marowo Shaye, Sister Eileen Ogundim Gbemisola Ogundim èèyàn yìí ni she's my own sister ẹ̀gbọ́n mi ni. Àwọn èèyàn yìí ni ẹ tó jẹ́ pé àwọn àgbà rẹ̀ àwọn àgbà tí wọ́n ń ṣàgbà kò sọ́yàn tí wọ́n ń ṣàgbà játijàti àwọn àgbà tó mọ nǹkan tó tọ́ sí wọn àti ibi tó yẹ kán ti bá wọn ò ní bá yín lórí àga tí ò dá. Kábíyèsí o bàbá tèmi Àbíkẹ́ mo rọ́wọ́ yín o mo rọ́wọ́ yín mo rí ẹ ṣé mo dúpẹ́ sá mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín ilẹ̀ ni mo wà. I miss you too. I do see your text messages, your WhatsApp. You know, I read them, but pardon me for not responding. Is due to Nigeria's poor network. So to those of you that has been sending me messages on Facebook, on Facebook Messenger, I will use this opportunity to apologize to you. Honestly, I tender my deep apology. I did not mean to be rude. I did not mean to overlook your kindness towards this show. Is due to Nigeria's poor network, and at times my admin cannot get around all the messages. There's no how we can read it. We do have about 1,500 messages at times, 2,000, 2,005 daily. How can this my big head go around 2,000? I ain't got a zalako way. Ama zenezi nzedereza me o alai ile ka gbogbo e kin túbọ̀ ta wá ṣe show but síbẹ̀ mo rí gbogbo yín bàbá tèmi ọmọ gan làwọn Àyìndé bí mo ṣe ń bọ̀ egun ńlá ló ń kẹ́yìn gbàlẹ̀ pátápátá mo rọ́wọ́ yín Àyìndé Ọlọ́run àwọn eléyìí ilé ní bàbá tẹ́ bá gbọ́ mo ní bàbá kan o bàbá ara tó mọ ìyá ọmọ Àyìndé kò fi mí ṣeré o ṣe ti rọ́wọ́ wọn sìn mo ti rọ́wọ́ wọn o olú ayé fújì ló ń bọ̀ bàbá tèmi ọmọgbọ́n làwọn Àyìndé rọ́wọ́ bàbá ẹjẹ bá ń kíra fún bàbá wọn méjì lókè fún King Wasiu Àyìndé Marshal. Bàbá tèmi Àbíkẹ́ ni èèyàn yìí ni wọ́n ẹni tí bá fi tọwọ́tọwọ́ kí anytime any day ẹni tẹ́gbìn ò gbọ́dọ̀ tábà lójú èmi Àbíkẹ́ ni mo kí yín Aláàjì ẹ̀ka lẹ́sà ẹ̀kújọ́ mẹ́ta.
Akwala Jodun, Ọlọ́run á jẹ́ kẹ́mi ṣọ̀pọ̀. I miss you dearly. I was waiting to see you the last week that I left, but then you didn't come back on time. But never mind. I will see you when next I visit Nigeria very soon. Ẹ ṣé mo dúpẹ́ sá, ẹ kú tọ́jú mi. Ọjà tẹ́ fi ń gbé wa mọ́rọ̀ òní já láíláí. Ẹ̀ẹ́dẹ́gbọ̀n ẹ̀ẹ́dógójì bẹ́ẹ̀ láàní wáyé sí lágbára Ọlọ́run. Ẹ kó wa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́. Uncle Kola Olóòtú èèyàn yìí mo fi tọwọ́tọwọ́ kí yín ó bá sọ̀rọ̀ fún Nàìjíríà. Ẹ jẹ́ n jí sí yín nípa 30th anniversary Uncle Kola. Oh my God, I've never seen anything like it. He had about 5,000, between 5,000 and 6,000 audience in that hall. Guess about between 5,000 and 6,000 people that attended that his anniversary. Motumu èèyàn ṣe dáadáa ni. Kéèyàn pé èèyàn. Kéèyàn rẹpẹtẹ jẹ́yàn kò wá ń ṣàwọn èèyàn lásán o. Àwọn èèyàn gidi tó ṣàjáde láàrin èrò ni o. Àwọn tó wá sí kíní Uncle Kola Olóòtú. Ẹ̀rù bà mí. When you talk of prominent people in Nigeria, you need to see the caliber of people that were there, you know, that were in attendance. It was amazing, honestly. Uncle Kola Olóòtú's anniversary was amazing. You need to see the way they were talking about him, you know, when it was time to give, you know, to pass remark about him. You need to hear the kind of remark people were passing about him. Ìwà 150. Ìwà náà ni. Wọ́n ní ìwà ni ó sì yá Adésàrè. Ẹ̀sìn ló kù ẹ̀kù kò bá Adésàrè. Ìwà ló kù ẹ jẹ́ ká ṣe dáadáa láyé yìí bọ́ba oyè òrí ẹ wọ́n nítọ̀run ń wù ẹ́ èèyàn òkú o anniversary ló ṣe. We had over 5,000 guests in attendance. Ìwà ni wọ́n dẹ̀ náwó wọn nára ara wọn lèmi Àbíkẹ́ yálàyà ẹkùn ọkọ̀ àṣàbí mo bínú náwó mo nẹ́ni tí ń dànù pé kí ló ń ṣẹlẹ̀. Anyway, okay, Kayefele, I acknowledge you too. Thank you so much to all my senior in Niger Zorozoro, you know, àtàwọn tó ń kọrin àtàwọn tá bá níwájú gbogbo ẹ̀yin ará wájú iwájú òní yọ yẹn ṣé mo dúpẹ́ ẹ pẹ́ fún wa kó wa jẹ pẹ́ Lanre Tẹríba Padi Tèmi Àbíkẹ́, I salute you. Èèyàn yìí náà ní o ṣàmọ̀ Adébùkọ́lá Àbáyọ̀mí Adénẹ́kọ̀. Thank you for hailing Uncle Kola with me. Kudirat Dọ́lápọ̀ Jésù fún shine baby characteristics of Barre. Èèyàn Tèmi Àbíkẹ́ náà ni. Ẹ wá jẹ́ ń jí sí nípa ọ̀rọ̀ bọ́dà yìí náà ní nǹkan. Bí kò gbé lọ́lé kó tún gbé padà ogun ló ń jẹ́ bẹ́ẹ̀ yín ọmọ mi ẹ já sí o. Nobody should call me on Messenger. Admin, if anyone should attempt calling us at this time, you block the person off. That's it. Yes, Kudirat. Thank you so much. Ẹnikẹ́ni tó bá ti pè wọlé admin, block them off automatically. I don't want such person on my wall anymore because apparently the person can tell that we're having a live chat. You don't call me when I'm having a live chat. Okay? Admin, can you block that person off? That person calling on Messenger, block him off. I don't want to know who it is. Block them off. Oh, bad job, me vemo. Emino, Igberaga, blocked. Ẹyọ dànù ló ń ṣe yín. Ẹ̀yin ọmọ mi gbogbo nǹkan ni mo kó dé láti Èkó ilẹ̀kẹ̀ iyùn everything. Mo rọdé fún yín ni pé báwo lẹ fẹ́ sí. Báwo lẹ fẹ́ sí. Àbíkẹ́ yín èèyàn yìí àti mọ Jagaba gbogbo èèyàn ló Jagaba senior. Jagaba senior bàbá wa tá máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run kí yín ránṣẹ́. Wọ́n ní Jagaba rest bá mi kí gbogbo lé o. Ẹ ṣe dáadáa lókè òkun o. Wọ́n láwọn ń rí wa o. Ẹ mọ̀ pé kò ní bàjẹ́ lọ́wọ́ bàbá ẹ ṣáà mọ̀. Èkó lè bàjẹ́ láíláí ó bàjẹ́ tí Governor Ambode náà tún ránṣẹ́ wọ́n tún ní ká tún kí yín. Ibo la tún lọ náà tún lọ sọ́dọ̀ bàbá wa. Kí ló máa pè Isiaka Àjùmọ̀bí nílùú Ọ̀yọ́. Wọ́n fi tọwọ́tọwọ́ kí yín bàbá wa Àjùmọ̀bí èèyàn yìí làwọn náà wọ́n ní ká máa kí yín gbogbo àwọn tí wọ́n tó borúkọ wọn jẹ́. Ẹnikẹ́ni tó bá lóun fẹ́ borúkọ àwọn èèyàn ńláńlá jẹ́ onítọ̀hún ò lè ráìsì. Wọ́n ti sọ pé àwọn tán lórúkọ tí nǹkan kan òbí náà ni wọ́n fẹ́ ta epo sálà àwọn èèyàn ńlá. So wọ́n ní ká máa wo bẹ̀ wọ́n ní ká ṣáà máa ṣe dáadáa pé ìlú Èkó àti ìlú Ìbàdàn wọ́n ní kò ní bàjẹ́ gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ káàkiri tẹ́ wà ní òkè òkun yálà Amẹ́ríkà ní o Europe ní o wọ́n ní ká máa ṣe dáadáa ká máa rántí ilé you know keep your moral values intact, never forget the child of whom you are. So we told them the reason why we are doing this battle on social media, but unfortunately we are involved with àwọn
tán wà empty headed tí wọ́n ní nǹkan kan tí wọ́n họ̀ fún ayé débi pé abẹ́ rí fẹ́rẹ́fẹ́ náà látúrí lọ́sàn yìí yẹn dídí Àbíkẹ́ já wọn láyà ìjayà pé ó mà ti wọlé lóòótọ́ wọ́n dìpọ́tù ẹ̀ sẹ́kọ̀ọ́ wọ́n tún dìpọ́tù ẹ̀ padà sí London pé kí lọ́mọ yìí ṣe ń ṣe àwọn babaláwo tí mò ń bá dòwò pọ́n sí wọn ń ṣe kékeré o torí ẹ̀ tí ń bá wọ ọmọ ẹlòmíì tó ń fọ́n bú ẹ rí ọmọ èyí náà ṣọ́ yẹn tó mọ̀ pé bí n bá fi ìyá òun pa máa fi bàbá tóbi pa tó bá láwọn ẹbí ẹ̀ tó kù kó ṣàwọn tí wọ́n ń bá sọ̀rọ̀ má èmi ló bá pé tó bá dárúkọ mi bó ti jáde àmórí kó ti wá sínwín finally dídé mi yìí ṣọ́ọ̀kì ẹ̀ you can't get over it kò lè sinking sí ẹ lára pé Àbíkẹ́ ti dé o àfàṣà ìbáwọn jà wọ́n tún bínú orí ìrítí ẹ̀rọ mo bẹ́ẹ̀ fẹ́ di ẹ̀ níbi ẹ̀ pọ̀ mọ̀ pọ́kọ̀ ìyá ẹ̀ èyí tó sọ yẹn ẹnu ẹ̀ ò gbà ẹnu àtìrandíran ìpínlápò àwọn bàbá ńlákú bàbá tó bí ẹ Bukky Jesse kò gbà èmi ló bá sọ pé kémi máa tẹ́ bá dárúkọ mi Ṣàngó ló máa pa àwọn tó ń ṣògùn fún èmi ni mo sọ bẹ́ẹ̀ fẹ́ gbọ́dọ̀ gidi ìmọ̀ mọ́gùn máa fi pẹ́ má pẹ́ èmi ni mo pẹ́ àwọn ará aṣíwájú mélòó ló pa lára wọn gbà tí Fọláṣadé ẹ ló kó ẹ̀sà tó gbé ẹ ṣépè ń bíbà yìí tó níwọ̀ ló rọ̀hún níṣẹ́ dé tó ṣé orí Fọláṣadé pàǹgbà yẹn ni gbogbo ohun tó jẹ ní àràbù ẹ àràlọ ẹ aṣọ tó lórí bó oníwọ̀ 42 orílẹ̀ ọkọ ló dálé mo ṣí òsùn síwájú òsùn sẹ́yìn ọkọ náà kọ́ ní gbogbo nǹkan náà àwọn báyé èèyàn bá wà stagnant báyìí inú wọn ń bí ní sáwọn táyé wọn bá tó bá ń múùbù ó ṣàmọ̀ táyé wọn ń ṣe báyìí tó mú Ọlọ́run ó dùn ẹ̀ èmi ò wá búyàn bí o àmọ́ mo gbọ́ gbogbo bí kò tiẹ̀ wá dùn mí mọ́ pé àmúlélẹ̀ ti wà frustrated ọmọ Ìbàdàn 1550 òun náà ló ṣe rutin Nkechi ìbá ṣe pé ńgbà tó gún jà ni owó àníṣe kò àwọn ológun tán irú ẹ̀ wá bọ́ síta àwọn dà ogun yẹn náà dà ó ṣe bọ́ sáà ní ogun kó wú ẹ lọ dànù kó ṣùn ẹ̀ dànù kó má gbúrú ẹ̀ mọ́ ti gbòǹgbò anyway èmi ò ní kó má ṣoògùn o àmọ́ ohun kan lèmi Àbíkẹ́ máa sọ fún ẹ lẹ́nu yìí lọ sọ fún wọn Bùkọ́lá Jesse sọ fún gbogbo àwọn àfá ẹ àwọn wòlíì ẹ àtàwọn oníṣègùn òṣàmọ̀ sọ pé mi Àbíkẹ́ sọ pé mo bẹ́ẹ̀ dágbó lóhùn pé mo sọ pé ọjà méjì láyé ń ná o àwọn kan ń ná láàárọ̀ àwọn ayé tún ń nájà kan lóru lálẹ́ àwọn tó ń nájà àárọ̀ mo ní wọ́n yàtọ̀ sáwọn tó ń ná tòru ìjọ táwọn babaláwo ẹ̀ tán bá ti mọ àwọn tó ń nájà lẹ́yìn ní kó padà wá kó wá fèsì mi Àbíkẹ́ pé mo ní kó gbọ́ original fún ẹ kó gbé wá bá mi ìjọ tó bá gbé wá bá mi tó bá ṣiṣẹ́ kó wá fọwọ́ rẹ mímú kó lọ́ mú àlè Jẹ̀bú Òde lèmi Àbíkẹ́ mi fẹ́ kó gbé wá o bá mi fún ọ lóhùn àwọn tó ń gbé fún ẹni mo ní kó fún lóhùn yẹn o pé mo ní kó sàwọn tó ń nájọ́ òru lẹ́yìn táwọn tá láàárọ̀ bá ti ná tiwọn tán mo ní kó sọ igi àṣùn lèmi Àbíkẹ́ máa gbé yín pa ní tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ tí gbòǹgbò má fojú mi ń ṣe bọ̀tá sẹ́ẹ̀ mo lólógùn ni mí èmi náà lọ ṣeré lẹ́kọ̀ọ́ mo lọ ṣoògùn ni má ṣoògùn bó ṣe máa gbẹ lóòrò tí èmi ò fẹ́ robi sí ẹ òbọ̀ yìí tó bá ti robi sí mi nù yín bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ gbẹ lóòrò lèmi náà bá lọ kò yé yín ẹ má fojú bọ̀tá wò mí mi ń ṣe bọ̀tá o no àbọ̀ tó ò sí lójú ogun èmi abijawara bí ẹkùn ẹni mọ́ òkú ẹni kò mọ̀ iná ń jó ògiri òòsà gbàgbé bó ṣe ṣẹlẹ̀ èmi ò ń ṣe Fọláṣadé tó bá ti dáná ogun lẹ́tọ̀ tá a máa ní jíjẹ́sì mi ò bíbélì mi ò Ezekiel kan ló sọ̀rọ̀ yìí o bàǹtẹ́ àtògùn ni kó bá ti jẹ́ pé o lè rọ́ọ̀lì jìnnà gbé jáde kó wá kọjú ẹ̀sìn mi kí n wo bó ṣe lè ṣiṣẹ́ ogbe tó ń tán yẹn àríwó ká ní music ó ṣáàmù ó kàn jábọ́ ṣeré ni àwọn tó ti mú ẹ lárìndì tó rò ti ṣerú ẹ̀rí náà bó ṣe ń dà wọ́n ti máa wọ ẹbí ọ̀dẹ̀ pé you're only making a fool of yourself because you are known to be the world's best fool in case you don't know fúlù ayérayé tó máa gbégbá orókè òun ní àárín the dumbest ass tí mo mọ̀ láyé yìí òun ni ìwọ Bùkọ́lá mi ìfẹ́ fún ẹ ní publicity tó pọ̀ púpọ̀ ó mọ̀ kó jáde lẹ́nu ó ṣe bí èèyàn èmi Àbíkẹ́ ògbówó Google owó 3.7 3.8 online live and direct àwọn ọmọ ewé wọn bẹ share fídíò ẹ lẹ́nìí owó bí 850 ó wọ ọ̀rọ̀ ìfún ẹná mi ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀jọ̀ ṣàwò ẹgbà ìsúrájà lè ṣe yẹn tẹ Àbíkẹ́ àpẹ́kẹ́ níbínú orí àdá fún ọmọ mi ó lóun ti dájọ́ lẹ̀ ó customize jó fún mi ó ní this is Jagaban dance then jó bó ṣe jó wọn pé mi ya yín gan sílé ó ṣe báyìí ó ṣe báyìí ó tún ṣe báyìí ọlọ́ọ̀ ó wọn pé mi ya yín gan mo sílé ọmọ mi ṣe bẹ́ẹ̀ ó ní ká jó báyìí ó ní this is Jagaban dance ọlọ́ọ̀ ẹ̀yin ọmọ mi ó customize jó fún mi o. Anyway, Àpẹ́kẹ́ Adé, thank you so much
She used to be one of the victims of this bully thing on social media, but thank God she has gotten over the trauma and she's back to herself now. So kudos to you, girl. Thank you very much for being a part of this team. I love you so much. As we were saying, lecture ni man wa ṣe, èmi ò ń wá jà rárá, ẹ ti mọ̀ ọ̀rọ̀ ọmọ yín. Ọ̀rọ̀ yìí náà ní nǹkan ìsìn ní fagídí sọ. Ẹ rí ọmọ yẹn gbà tó ń jábọ́ rọ̀lẹ́ yìí, àfi bí ẹni tó ti ní sudden nervous breakdown. Ìyẹn Bukky yẹn. Ẹ rí bóyá pariwo, mo ní wèrè yìí nǹkan kan ti bá o. Ó ti ràn wá, wọ́n ti dá padà fún. Ẹ rí bó ṣe pa, ó kàn pariwo yẹn. Jágàbá, tàbá bí ẹrẹ. Wọ́n ní a kì í na ọmọ lọ́wọ́ gàba, ẹni tó bá na ọmọ lọ́wọ́ gàba, ìdágìrì àwọ̀lú, ẹsẹ̀ gìrì àgbò. Wọ́n ní bí ẹrẹ àwọn ológun ẹ̀ náà ní fẹ́ ṣe kí ni. Wọ́n ní fẹ́ fi petrol mu gàrí gbàgbé òṣì káyé àwọn tó ń ṣògùn fún ẹ̀. Ìrọ̀tẹ̀ tí kankan bá kẹyìn, èmi ni mo káàsì ẹ̀. Ìwọ tó gbé ẹ lọ tó lọ ṣẹ̀wọ̀n olóṣì. Owó tó jíjọ sí àti gbogbo pálí tó máa ń tà. Tó òrógùn fi gba rẹ̀ lẹ̀ lórí ibùwọ̀ náà wá ń ṣe béèyàn gidi. Olóṣì ẹlẹ́wọ̀n immigration káyé ìyá tó bí ẹ tó bá ṣì wà láyé sọ pé mo ní kò ní yẹ. Wọ́s ní ìfẹ́ wàhálà o. Ẹ ti gbọ́ sí gbogbo bóyá ìbẹ̀rẹ̀ èpè tó gbá àwọn ọmọ ẹ̀ ṣépè tó ṣépè fọ́mọ ẹ̀ mi ìfẹ́ ṣépè yẹn fún torí bó ṣe máa rí fún gẹ́lẹ́ lórí gbogbo nǹkan tó bá ta rẹ̀ jáde ló ṣe tọrọ wájú Ọlọ́run yẹn mi Àbíkẹ́ òní mi ní bá ṣépè irú èpè yẹn kọ́ ẹ mọ̀ pé mo lè fi inú bọ̀ mi láìkè kọ́ máa fọmọ ṣépè so ó ti tọrọ lórí ẹyọ kan tó bí yẹn o àwọn tó láyé tán ní ọ̀run wọ́n ti bá fàṣẹ sí bó ṣe máa rí gẹ́lẹ́ ló ṣe bèrè yẹn mi ìfẹ́ sọ̀rọ̀ jù lórí yẹn ẹ jẹ́ kí n filẹ̀ ìyá wèrè tí gbogbo wọn ń gbèjà náà ẹ rí ìyá pẹ̀lẹ́ o sísí wọn àwọn immigration wa àmọ́ àwọn immigration tẹ̀ràn wa wọ́n wonderful tẹ̀bá gbọ́ immigration wonderful immigration wọ́n fi mí lẹ̀ wọ́n jẹ́ kí n ṣe shopping ní duty free wọ́n tún sì mí wọ́bẹ̀ ṣe mọ̀ tán bá chaperon èèyàn tán bá chaperon ẹ wọ́n máa gbé ẹwọ mọ́tò wọ́n máa gbé ẹ jáde where else do you wish to shop mo ní kó jẹ́ kí n sáré wọ duty free yín ra perfume fáwọn tèmi o mo bá tún wá bẹ̀ mo sáré ra perfume mo ra sìgá fún àwọn tèmi tí mo tún fẹ́ ó ṣàmọ̀ àwọn immigration rẹ̀ ló gbé mi ò yá o UK border tẹ̀rọ wo oníṣẹ́ yín jẹ́ lóòótọ́ torí mi nífẹ̀ẹ́ kan ló gba ṣẹ́ńjì yín lọ́wọ́ babaláwo ó jẹ́ wọ́n deport mi sẹ́kọ̀ọ́ àmọ́gbà tí ń dẹ́kun wọ́n wojú mi pé no she's still cute to be here we need to send her back where she came. wọ́n bá tún gbé mi pé deport her back to UK mi ríro eléèrí àjẹsára burúkú mo ṣe gbà pé oògùn mi ń ṣiṣẹ́ ni àmọ́ wọ́n ní àní gbé ẹlẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n níbo ló ti fẹ́ ṣayé mo ní ẹgbẹ́ ẹbí mi lẹ̀ sí Kẹjà àti Èbúté Mẹ́ta mo bá sáré lọ ṣe díẹ̀ lébùté Mẹ́ta náà ní Àbíkẹ́ we are counting your day mo ní yes sir 3 more weeks wọ́n ní okay you're granted wọ́n bá ń ṣọ́ mi mo bá tún ya sọ̀rọ̀ sóyìnbó mo tún ṣe kí ni mo tún párì bẹ́ẹ̀ lèmi náà ń wo aago fúnra mi pé Àbíkẹ́ òun láti padà by 23rd of June gáwọn immigration ṣe sọ torí ẹni yìí wọ́n fi ọwọ́ ẹ̀wọ̀ ẹni wá ẹ bá wà mí ẹ bá wà mí ìyá immigration abẹ́lẹ́yàlẹ́láyé má dẹ́rẹ́ mi lé gbọ́dọ̀ Ọlọ́run wọ́n fi ọwọ́ mi wọ̀ mí o náà bá jẹ́ tún dúró lóyìnbó màmá jẹ́ ń sọ bó ṣe lọ fún yín torí kò lè yé yẹn wọ́n kẹ́yìn lẹ́rọ àwọn sí yẹn wa àmọ́ ọ̀nà táwọn sí yín gbà deliver èmi kò rí irú ẹ̀ rí ẹjọ́jọ́ mi irú ẹ̀ nìkẹ́ tún máa rán sí mi so lẹ́yìn tí ń ṣe gbogbo ayé tán lóyìnbó wọ́n wá right mi pé Àbíkẹ́ táìmù ẹ ti ń wà up o mo bá ní ó dáa mo ti gbọ́ sa mo ní ó kú pátí méjì èmi àti mú ìwà Akíngbadé pàdé mi ẹ jẹ́ ká rọ́gbòrò ká sáré wọ́n ní you want to go to party again mo ní yes sir àwọn nítorí tí ẹjọ́ ọmọlúwàbí gbogbo bá ṣe ń bí ẹ̀ ló ń fi sà sí àmọ́ níbẹ̀ nítorí ìyá mi náà ti ṣe custom officer rí ni ìmọ̀ fún yín ní gbogbo èyí tó bá yẹ kí ọlọ́run àwọn immigration wọ́n ṣèyàn yìí wọ́n tẹ̀lé mi ní láti UK dé Nàìjíríà wọ́n tẹ̀lé mi kiri wọ́n tún pa àwọn custom Nàìjíríà pé this girl she's deported and we have to deport her back to UK based on some reasons best known to us is official. Èmi náà ya rẹ̀ ní kéye sá nọ́mbà tún fi mí lèmi àti mú ìwà Akíngbadé àwọn dipọ́tì méjì I have to check it out to jayé yóò ṣàwọ̀ you got me right I got you right mo tún bí wọ́n pé immigration sorry can I tie gèlè to party wọ́n ní yes it's allowed don't worry just do whatever it is that makes you happy for now but just note that you have to be back to UK on the 20th church máa ṣe pápá o
ni mú ìwà náà lájọ́ rẹ́rìn músẹ́ àwọn tí ọlọ́run dídò yìí náà ní ẹyẹ èèyàn èkó yẹ pé kọ́sítọ́mà wà rí bọ́mọ ń ṣe fáìn wà lẹ́nu nígbà tí mi èso ọmọ àlè tó ń sọ̀rọ̀ lọ lẹ́yìn ọlọ́run mo bá dí ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin náà ti mọ̀ pé mi ò gbé àbúrò ẹ̀ náà ti ṣe yamayama bẹ́ẹ̀ yẹn náà rí ẹ̀mí ò jẹ́ gbé mo bá tún ṣe pápápá ọ̀nà bá ní Àbíkẹ́ time is up mo bá ní òkè ẹ jẹ́ ìsọ fáwọn fáǹsì mi ní London pé wọ́n tún ti fẹ́ dìpọ́tì mi padà torí mi ní fẹ́ kí ọ̀rọ̀ yẹ ewé lọ já o náà bá ní ọ̀dà má pẹ̀yìn fáǹsì mi lè bá bẹ̀rẹ̀ àwùyé tẹ̀ wọ́n ní wọn ò pé kẹ́ẹ̀tún lu ìyá ìwé ìlú náà pé kẹ́ẹ̀tún ṣe láríwó yẹn bá lọ òkìkí yìí náà ní nǹkan náà bá ní Àbíkẹ́ ọjọ́ ẹ ti pé náà bá wá gbé mi o gbogbo bá ṣe lọ mo bá ní permission to take a picture sir. And that's fine. Where do you wish to take it? Mo ní ẹjẹ́ ìyá níbi tí mo ti ṣe custom check kí o náà bá tún ṣe mo bá fi ra dúró custom check ni mo ti ṣe báyìí àwọn immigration owó mi rẹ̀. Ó yẹ kẹ́ jẹ́rìí ọmọ yín ni mo bẹ̀rẹ̀ posting lójú àwọn custom àti immigration náà bá ní èèyàn yìí lélẹ̀ máa jẹ́ kò yẹ ká gbélé sínú kíní bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká fún ní first class seat lórí kíní ẹ̀ káwa náà dẹ̀ chaperone náà bá gbé mi o lórí inú first class ni mo bá fẹ́ kọ́kọ́kọ́ ẹ̀rí nǹkan tí ń wọ̀dé ni Ankara ni mo tún bí wọ́n permission to wash olúmi all African attire ni mo wọ kíní yẹn báyìí náà gé bíi tẹ́mílì Sunday lèmi náà mú ra ọlọ́run ẹlẹ́lọ́mọ yìí láti ilẹ̀ náà wò mí lójú wọn lójú mi wọ́n ti tó sí lẹ́yà yìí lójú mi ẹ bèrè lọ́wọ́ àwọn immigration gbogbo bá ṣe wà lórí síìtì bẹ́ẹ̀ àtòyìnbó àti dúdú bẹ́ẹ̀ náà hi ọmọ yín hello how are you are you Nigerian bẹ́ẹ̀ ni mo ń dá bẹ́ẹ̀ ni ìbílẹ̀ òbí ó ti lẹ́nu bí kò ojú lẹ́rìí tó bá ni mo ń dá wọn lóhùn náà ní òòjọ́ tilẹ̀ yìí mo nílẹ̀ yìí náà mo ti wà àwọn immigration tún rọjú mo tún ní kó relax chill wọn lókè àyè tún gbà ẹ̀ wàhálà irú immigration tó gbé mi àtàwọn tó fẹ́ gbé mi relé ní kẹ́yìn náà máa gbàdúrà gbogbo ọjọ́ tó bá ti yá láyé yín o wọ́n ṣe rù mí dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ nìyẹn o ni mo láǹdì sí UK gbágan láàárọ̀ yìí mo ní what bí n ṣe láǹdì ẹjọ́ o ẹ bá mi gbé sí orí kíní torí pé màmá kan wà tó máa ń sọ pé tí ọmọ yìí bá fi lè wọ̀lú òun láti dáná sun ṣọ́ọ̀bù òun dẹ̀ láti gbàkúgbóná kú ní kíákíá o owó paddy power owó Betfred lélẹ̀ tájọ sign o gbọ́dọ̀ má ṣe nísìn mo ti wá wọ ìlú yìí àmọ́ ẹ̀ mọ́ bí n ṣe wọ́ ni wọ́n ní iná tẹ́tẹ́lẹ̀ tẹ́yẹ gúnúgún ẹ̀yẹ mi lẹ́bí sùn Àbíkẹ́ mo ti sọ gbogbo ẹ̀yin àṣebàjẹ́ òní gbà yìí láéláé ẹ tẹ́lẹ̀ àmọ́ ẹlòmíì ló jókòó sórí ẹ̀ kò yẹ yín màmá ara ẹ̀ ni pé wọ́n fún yín ní deportation order nínú UK pé ẹ gbọ́dọ̀ wọ̀lú yìí mọ́ wọn náà rí yín pẹ̀lú gba best fast ó mọ̀ pé ó ní àfojúdi náà àmọ́ tán bá mú ẹ náà wọ́n á ti wò pé ó ní certificate wèrè wọ́n lè wò ó ṣe fún ẹ bọ̀ síbẹ̀ náà bí kò má gbóṣù bí mẹ́ta bí mẹ́fà kọ́ o kan tó tún dẹ̀ padà sílùú yín o kan lè má fi wèrè yẹn jẹ lọ́dọ̀ tàwa lọ ẹni àbẹ́ yẹn o àwọn òrọ́yàn wèrè ṣẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ wèrè tó bá dẹ̀ lóhun òṣèwọ̀n wọ́n máa ń jági fún ni àwọn gí mahogany 2x2 pépélé báyìí ni igi mahogany tó bá já fún wèrè 2x2 wọ́n nà tí bèrè ní àfi reset nílẹ̀kùn àwọn ọmọ mi wọ́n burúkú jù tó bá yọgi lẹ́gbẹ̀ẹ́ kápẹ́ńtà pàbówọ́ wèrè tó bá fi igi mahogany tó fi gbá orí yẹ pákó pàpàpà wèrè yá kọ́kọ́ sá kúrò ní agbọ́ludé kó tó padà wá rí visit yẹ so gbogbo yẹn ò jà wá ń bíbà rárá àwọn òkó yẹn jẹ rárá you know what I mean so bó ṣe lọ nìyẹn mo wá pè pé ẹjọ́ ẹ̀yin èèyàn o Àbíkẹ́ Jagaba rẹ̀ bí títí wọ́n ń ṣe kinní mi náà lélẹ̀ kan tó sọ pé photoshop tún ní live video ẹ bá mi pé mọ̀mọ́ jáde pé kàn jọ kàn rọra opt for hell kó gba suicidal mission nu ẹ̀ gẹ́gẹ́ kó rọra mọ́ ọ lọ kó go suicidal ẹ bá ń bẹ̀ o please go on that suicide mission as you threatened to if I ever resurface on this soil, because I have actually resurfaced on UK soil. So what are you going to do about it, girl? Alokuni, hello, take a deepest dive in the ocean. Why you can't wait? La la, we piya ke, ate piya la. Kan yọjú ẹ̀jẹ̀ kan jẹ dànù. Kan tó bá yẹ kan fi bọ gun ogun náà ma fi ń bọ ẹran mi ò kì í jẹ.
mo sọ fún yín mo ní ẹ̀ tí pọ̀ tó mo ní ẹ join ara yín kọ̀kẹ́ di gaza agbára yín ò tó rárá ẹ ṣáàmọ̀ kò tí ì tó rárá so Àbíkẹ́ leléyìí o ẹ mọ́ ta ewé mọ́ ẹ sì gbọ́dọ̀ ta egbò mọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ ní tewé mọ́ ẹ ní tegbò mọ́ tọmọ ìbá wọlé ọmọ yìí ti wọlé báyìí kí lẹ fẹ́ ṣe sí orí ọ̀fẹ́ yìí náà ni tẹ́ bá ń gbá oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi orí ọ̀fẹ́ yìí náà ni mi mọ̀ bí yẹ ṣe àmọ́ wọ́n deport mi padà sí UK from Nigeria ọlọ́run ló mọ̀ lù títí máa láǹdì sí ẹjọ́ ìlú tí máa láǹdì sí tí mo rò lọ́kàn mi sí ní Amẹ́ríkà mi láì kí n má ṣe nǹkan àṣírí gbogbo èyí tẹ́ pè mí pé má jẹ́ kámọjọ́ tó ń bọ̀ mo ní kí ló dé tí mi ní mọjọ́ tó ń bọ̀ báwo ni máa ṣe ránṣà sí wọn pé kán ṣubú kán má dìde kán má mí mọ́ tán bá mọ̀ ẹ jẹ́ kán dúró sójú ọ̀nà kán bá lè parẹ́ sójú ọ̀nà yẹn kí n tèmi ìgbà tí ń jalè tí ń gbé gbaná tí ń jíwèé lọ́wọ́ UK wàláì UK border gan ò ní lè gbàwé tán fún mi nítorí pé màá bí wọn ìdí tán yẹn fẹ́ claim ìwé yẹn bóyá mo fi agídí gbà lọ́wọ́ wọn ni àbẹ́ sọ pé mi ò pass integrity test mi ni I haven't done anything incriminating here I'm not a criminal wọ́n fún mi based on merit mi ni ọmọ tó bá ṣiṣẹ́ déédéé a ní àsìkò ìgbádùn àmọ́ bọ́lọ́wọ́n bá tẹ̀ tó wá ń ṣiṣẹ́ ẹ̀ gan ó máa ń dàbí àlá ni lójú òmùgọ̀ ẹ ṣáàmọ̀ wọ́n ní tọ́lọ́gbọ́n bá ṣe bí ẹni gbọ́ òmùgọ̀ tó bá ń bẹ níbẹ̀ máa ń bá wọn ká lọ ni Àyìndé ló sọ bẹ́ẹ̀ bàbá tèmi Àbíkẹ́ calm down so ibi tá ti rò pé gbọ́ngbọ́n àrékèrèkè ibẹ̀ ni Ọlọ́run ọba ti fi agbára pé òun ni òun jẹ́ Ọlọ́run wọ̀nyí mọ bọ́rọ̀ òwe yẹn ṣe jẹ́ wá ń ka yín lára lérí bí wàá sọtẹ́ ní Àbíkẹ́ ní tiẹ̀ mọ̀ bí Àjíbíkẹ́ gan níwèé ọ̀ríjìnà débi pé ní tiẹ̀ lọ fi ìwé ẹ̀ ṣiṣẹ́ bọ̀ mí ìfẹ́ máa ta sọ́mọ yẹn ní tiẹ̀ torí mo bí Ọlọ́run pé gbogbo iṣẹ́ tó bá ń gbénú òkùnkùn ṣe kọ́ lọ́n bá mi fi tafa lọ́nà ìlọ́pọ̀ ọ̀nà sí padà torí mi ìfẹ́ fẹ́nu mi tún finish ẹ̀ ní orí social media I don't give a fuck about anyone out there. I don't give multiple fuck. Tí bá ní mi give a fuck ni mo máa ń sọ fún yín ní gbogbo gbà pé you fuck me down, I fuck you down like 10 times back, nigga. I don't give a fuck about you. À ń ṣe mi kọ́ mu jẹ gbé. Èmi ò ń ṣe bàbá jọ̀wọ́ dáríjì wọn torí pé wọn ò mọ ohun tó ń ṣe kí ló dé tí wọn ò mọ tó ń ṣe ṣé wèrè ni wọn ni àbí mọ́sígọ̀ ni àbí wọn ò ní bírèènì. Òmùgọ̀ ṣèkà tán ní ẹjọ́ ọmọdé ló ń ṣe mí láyé ìkànnì. Ẹ mọ nǹkan tí ẹ ń ṣe so èmi ò ń ṣe ó bá gún mi lábẹ́rẹ́ wà láì gún ìṣó ní ma ní kán gún ẹ padà bí scissors àbọ̀bẹ̀ tí tèmi ò ń jù bẹ́ẹ̀ lọ ayé ìgbà tí mi ò gbọ́n ni máa ń sọ pé let me leave them to go no I ain't gonna spare no one if you cannot reason like a human being if you decide to clone your brain to that of an animal when you're hitting me bird and you now decide to carry your human brain up there when it is time for me to rebel no, I will retaliate, definitely. And I would like you to still wear that your animal brain. It fi sọ pé mi ò mọ̀ọ́mọ̀ ṣe yẹn òun náà ni kò yà wọ̀ tẹ́mi náà bá fẹ́ gún ẹ padà kò kan èmi rárá. Ìkà nìyín, ìkà. Nǹkan tẹ́ fi ń gún. Ẹ̀yin tí a o. Àbíkẹ́ ò ní nǹkan púpọ̀ tó fẹ́ sọ ní èní ìjú pé mo fẹ́ kẹ́ bá mi bẹ ìyá ewé pé kó dáná sun ṣọ́ọ̀bù ewé ẹ̀ bó ṣe threatening kó sì gba ọ̀nà ọ̀run lọ ní kíákíá. Ó ní káwọn èèyàn gan máa pè òun ní Esabod mọ́ ó ní ẹranko ní kán máa pè òun tí má fi lè wọlé so gbóhun tó wí yẹn náà ó fi ń ṣú ààrẹ náà ni pé òpùrọ́ fìrọ́ba yé jẹ́ òpùrọ́ gba sátífíkẹ́ẹ̀tì mo mọ̀ọ́mọ̀ ni mo ṣọ sáàbù ni mo fẹ́ kó tún fọ́ǹbù mi kò ṣẹ̀ṣẹ̀ kún fọ́ǹbù ojú iná tẹ́ni kò lè lọ́sẹ̀kọ̀ọ́ tó bá lọ́sẹ̀kọ̀ọ́ ọmọ àlè ni tí wá bá ń bẹ ìyá kóhun náà tiẹ̀ lọ sékòó àwọn aráàlú yín wá yín ó ti lọ bá dàn ìwọ náà lọ Nàìjíríà ó ti kọ́ búlọ́ọ̀fù èmi ti ṣe ohun tọ́mọ kan ń ṣe ìwọ náà lọ ní kíákíá kó lè kó bẹ́ẹ̀mi náà ṣe lọ ìlọ́kọdé èmi tiẹ̀ léèyàn lára o àwọn ọ̀rẹ́ tèmi wọ́n daṣọ àṣírí bò mí jù wọ́n tọ́jú mi wọ́n kẹ́ mi pa ní Èkó yẹn ni kí ni mo fẹ́ jẹ tí máa lọ sunkún sí kéwọ̀nù lọ́rùn kí mo fẹ́ náà ti máa ní bàbá tèmi Àbíkẹ́ jọ o kíákíá máa pàṣẹ jáde ni èèyàn yìí ti pọ̀ jù ibo la fẹ́ sọ tá àgbífà ṣébi tá ti tá rìn sí ni àwọn párí tá láwá sọ tẹ́ bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì gbogbo ó ń pẹ́ tó blọ́ọ̀gì ọmọ anybody wọ́n ti mọ̀ pọ́ mọ̀ ọ̀ràn kí ìrántí nǹkan kò bá bí náà bẹ́ ṣe máa bá àwọn ọ̀ràn tó bá ṣoríire jẹ́lẹ̀ máa ń wá so no one cares about your blog. You go ahead and blog anybody you see with me. We are all ready for the battle. You bullies. Go ahead and do it.
We don't even care. We're not moved. But there's one thing that is certain here. We're going to put an end to this bully act of you guys. It will come to an end. This social media bully thing must come to an end. And that is what we are out for. And we ain't joking about that fact. Guys, ekomafori chekini. Fi jagbon ni lọ sílé fáwọn tó níyìn. Àfẹ́ sọ̀rọ̀ jù. Àbí kẹ́ jayé lọ Ọlọ́run mo jayé jù. Wọ́n bá mi jẹ́ yamayama. Wàá gba ya pé kẹ́ o ti donate 50 liters of kerosene. Pé kí ìyá ewé má wulẹ̀ ṣe lọ fowó ra kerosene àti petrol. Àwọn èèyàn tó fẹ́ fún ẹ ní kerosene àti petrol tó máa fi dáná sun ewé yẹn wọ́n ti ready pé má waste owó ẹ̀. Just do as you threatened and that's it. Àwọn wa bẹ̀jà orí pé mi ìṣépè fún ọ lálẹ́ yìí ìsì bú ẹ mo mọ̀ pé síkì náà bọ́jọ́ tó bá lọ síkì bẹ́mi náà bá bẹ fi àwọn bíi dóòsì méjì kún ògùn ẹ látorí ibi social media ọ̀rọ̀ tèmi yìí náà kó bá jẹ́ náà nothing spoil kó bá nǹkan kan jẹ́ àmọ́ irú ọmọ àlè tí nǹkan kò bí yẹn mo kàn ní iyán tí yẹ fún díẹ̀ ni eyín fọ́ǹbù eyín balẹ̀ jẹ́ eyín túlùká aṣọ tó lòun náà máa bú sí stylini gbáwọn ọ̀run ẹ jáde ìwọ tó nu ẹ̀gbọ́n ẹ tó fọ́rẹ́ mi létí tó sọ̀rọ̀ rẹ̀ mi tó bá yẹ rẹ̀ mi jẹ́ lórí social media Ọlọ́run ló ní kó má ti WhatsApp wá ṣe wọ́ọ̀sì fún ọ̀rẹ́ ẹ tó bá jà ń jọ sí tó ní pé ọ̀rọ̀ ọmọ ẹ̀ náà àti má jẹ́ dárúkọ ẹni ẹlẹ́ni torí ìyẹn òṣèlú mi ò ṣàmùkún mẹ́kọ̀ọ́ lórí búbi tí ẹ jẹ́ rọra fi ilẹ̀ torí ọwọ́ yìí ìfẹ́ wà lecture ṣáni mo ń ṣe kò ń ṣe já I miss you all o ẹ̀yin tàbí kẹjà gaba mo miss yín dákú. However, I wouldn't want us to forget our primary aim and mission and vision on this program. You know what we do here initially? We tell stories, we discuss each other's problem, we lend each other's shoulder, we find solution to each other's problem. We are stamina for each other. We empower each other on this program. We'll help the needy. We give assistance to the less privileged on this program. I would not want us to forget that. We still have to go back to our initial motive on this medium. Fẹ́ kàn máa sọ pé àwọn ti deviate ìjà ní lójoojúmọ́ bó bá gbéjà wá kójà fún wọn ní bí wèrè gbágán ṣé Kọ́láwọlé Ajétúmọ̀bí ìmọ̀rí tí yẹn ṣe mọ̀ pé Two Face nìyẹn tó bá bẹ̀bẹ̀ lẹ́nìí a tún lọ gbèjà àwọn ọmọ ewé ẹni pé ìgbà táwọn ọmọ ewé ò support ó ṣe program kó èèyàn 22 péré àwọn ọmọ ewé sì máa ṣú ẹ̀ bọ́n ṣe ṣó Fọláṣadé Eloquence and Justice ẹ ti gbàgbé nǹkan táwọn ọmọ ewé ṣe fún yẹn ni tí ìyá pàṣẹ pé gbogbo yín ẹ padà lẹ́yìn Fọláṣadé Eloquence torí kò jà dáadáa àwọn declare off kúrò nínú group àwọn lẹ́ni ẹ ti gbàgbé ni ó yìí máa ṣe fún Ajétúmọ̀bí èyí tó ṣe fún ṣojú akọ́lẹ̀ ṣe fún Sister Elini àfibi sólóore ojú wa ni náà ṣe ìyàlẹ́yàn tí ó lè jẹ́jẹ́ Kọ́láwọlé I'm sure kó ṣì ń sókù tiẹ̀ sínú kìíní ni ó yẹ kí n dé alone but wà relevant so I ain't gonna waste my strength on you. Nǹkan tí mò ń sọ fún yẹ̀yin tèmi ni pé ẹ má jẹ́ ká gbàgbé pé a wà ń bí báyìí fún àwọn ọmọ òrukàn a wà ń bí báyìí fún àwọn tí ọwọ́ wọn ò tí dókè a wà ń bí báyìí fún àwọn aláìní àwọn tó kù díẹ̀ káàtó fún. The program is set up because of them. Remember, we have done it before and we can do it over and over again. Lending a helping hand to the less privileged. So we have a lot of them on this program. We have them outside our team that are actually in need of that assistance. Let's not forget that. So no matter how much we keep fighting these people, we still have to go back to that, our primary, aims and objective on this program. So, gbagbakuba. Nígbà mi ò gbàgbàkúgbà mo ti keep on rocking ṣálẹ̀ wí kojú kọlọ̀ bẹ́rẹ́bẹ́ wọ́n tẹ mí wọ́n keep on dancing lọ́wọ́lọ́wọ́ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ẹ wọ́n jẹ́ ń sọ̀rọ̀ jù nítorí bí mo ṣe wàyí wà láìpàdé yín ó nídìí oorun kí n sì sùn dáadáa bọ́ wọn bí mire kí n lọ sun oorun yẹn láì má rántí gbogbo yín pátápátá èèyàn yìí níyẹn ti dá sí mi jù ọ̀rẹ́ tèmi ní Nàìjíríà èèyàn tí mo ṣàánú General Tafa ní Paris èèyàn yìí ọmọ ní ẹ
Mọ̀síádò mo sọ mo ní máa kí ẹ máa jáwùn fún ẹbí ti Pàṣọ wá sanwó ohun ayékáyé jẹ left and right àwọn èèyàn yìí polódì ọmọ mi dọ̀káàsì jọmọ ìtì ìdá adáyárìndìn tó ṣépè sórí ara ẹ̀ rọ̀lẹ́ yìí ló ń wo àwọn oúnjáde bíi ti àwọn oúnjẹ ní depression náà wà frustrated òun yẹn ti ní nervous breakdown wọn pé ìyàwó náà sọ́njọ́ sí oníṣadé náà pé ó ní nervous breakdown eléyìí náà ní nervous breakdown tó bá rí pé ìṣọwọ́ tó ṣe ń release ẹ̀ rọ̀lẹ́ yìí pé nǹkan kan ń gbénú ó lè jẹ́ ó máa fi dọ̀lá ń sìn ẹ lè bá lórí títì wàá gbọ́ wá ṣàgolódé pọ̀tá jésè wàá ṣàgolódé pọ̀tá o torí porobì rò èmi wàá tún ṣàgolódé àbújá wàá ṣàníga arákùnrin tó máa yẹ ń tírẹ́nì àbí tó máa ní owó ọdún kẹnu láyé èèyàn rìn títí láti bíbà kan bá ń sẹ́nìgà mo ti rẹ́ni tó rìn títí wọ́n bẹ́ ń Somalia wèrè díẹ̀ tó lè kọ́fà ànújọ́ nìyẹn nìyẹn tó bá tún mú ẹ láti Somalia wàá tún múnú bí wọn náà wọ́n tún bẹ́ẹ̀ fi kún wàá tún fèsì ẹ̀bẹ̀ wàá dábùjá ní ohun ni àfi kó má robi ròmí lókù tó bá robi ròmí wàá ṣàkọjá Àbújá gan kí ló ń sọ yìí wàá ṣàdélu àwọn Chicago lọ́hùn gbogbo ẹ̀ wàá kọjá Àbújá sínú lọ́hùn kí n diwa ibi orí orin dè ẹni robi sí wa kò ní jèrè o wọn ò ní jèrè nílẹ̀ yìí ń bára ni wọ́n ṣekú wọ́n ṣerú ayé fújì ẹ̀wù yá wọn náà máa wọ̀ mo ní bó ní tọ̀hún bá fàpò méjì láṣòwò wọn ò ní rèrè ọjà jẹ́ o èèyàn tó robi sẹ́mi Àbíkẹ́ wọn ò ní jèrè o wọn ò ní kú wọn ò ní rùn wọn ò ní wọ́n lé dókítà nígbà kankan á dàlé wọn lérí iṣẹ́ wọn máa dàlé wọn lérí yé gé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  àwọn náà bàbá mi ó ti kọrí lẹ̀ ilẹ̀ ti rọ́ bó ṣe máa rí fún ẹnìyẹn Bukky Jesse confam lélẹ̀ kò sí rọ́ńbẹ̀ mo wọ́n ọ̀nù ẹ àmọ́ mi fẹ́ kó fíl bẹ́ẹ̀ tó wà relevant ṣọ́ ní gbogbo ariwo tó ń sun eléni lọ́wọ́ ògùn ẹ lo nǹkan mi ti já ọmọ fún ẹ o ó ti já ọmọ fún ẹ kò sẹ́ni tí ó mọ̀ pé wọ́n ló ń ṣe ọmọ Ìbàdàn 15 ìwọ náà ló wà ń di routine kejì àmọ́ gbogbo bó ṣe rò ó pátá ló ṣe máa jẹ́ fún ẹ ìwọ ló mọ sórí gbogbo èèyàn láyé yìí ó relevant coward ni ẹ unveil bọ́tà jẹ́ kọ́ mọ̀ pé wọ́n ló ń ṣe kádẹ̀ fún ẹ lóògùn ẹ lò lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí sáìsì ẹni táwọn ò ní lọ́wọ́ ń bíbà ó bá gàdọ́rùn sáìsì ẹ wà tó bá kúrú bí èṣù sáìsì ẹ wà tó bá lo onífọ̀n ó ṣe kí ni ìwọ gazabu ó járin sápá sáìsì ẹ wà kò sẹ́ni táàrè kóbò lórí èjè ṣò ìgbà tó ṣe ìyá yín àṣà àbí kó ṣe yamayama àfinú lẹ́ni aṣọ di mọ́ọ̀bù nínú àfipá àfinú bíi búrẹ́dì Agége tí ò ní gbà yìí tó ti kan bíjọ́ kẹrin zenitani ṣe ẹsẹ̀ ìgbà tí ìyá yín ló fẹ́ máa ṣe yamayama òun ṣe bátúbàtú mo ní káwọn ọmọ mi fi pa torí ìyá yín náà kò lọ́wọ́ fún àgbàlagbà ìyá yín tó ń bú ìyá 70 years ṣé sẹ́ẹ̀tì ẹ̀ ni ìyá tó bí ìyá 70 years ni ìyá yín tó ń bú àwọn ìyá 80 years àwa fọ́ọ̀mù fáwa ni ẹ̀yẹ máa bú ìyá àwọn èèyàn mọ́ ọmọ òkú àwèrè ó tún fi fẹ́ tọrọ bára nìyẹn lọ́wọ́ àwọn tí ẹ o ẹ̀ẹ́kẹ́ rálẹ̀kẹ́ yìí 10 pound kán lè ní mọ́mì máa ń fún wa ní good legacy àwọn òkú yẹn jẹ́ màmá dá padà òṣì gbàtà mọ̀ pé jọ́ kejì yẹn tíjọ́ kejì kan bá mọ́ òkì ń sùn ó lè jẹ́ 3 AM nìkan ẹ máa gùn ẹ ló tún máa bẹ̀rẹ̀ játijàti níwọ̀n tó ní kán máa bú ìyá àwọn èèyàn kan mọ̀ ìwọ́n tẹ́pọ̀ kò sí iye èèyàn tó wúwo lẹ́nu ẹ̀ tó lè fi bú nǹkan tá a ṣe wò ó ṣe nìyẹn fún ṣìfáwù ìyá tiẹ̀ gan yálà yá ìyá ẹ̀ lọ́nà ọ̀run àáfi ìyá ẹ̀ tó ti kú pa èyí tó bá tún wà láyé bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ fún mi abọ́dẹ nìyá àjẹ́ yẹn tó wà ní ṣọ́ọ̀ṣì Màmá Esther Ajayi òun náà ẹni burúkú ni náà ó sọ̀pọ̀ọ̀sẹ̀ fún gbogbo kà tó ń ṣe ẹ̀dẹ̀ ń jẹra yín lẹ́sẹ̀ náà ní gbogbo ẹni náà sẹ́lìn ti sọ fún wa bíbá a ní sọ̀rọ̀ jùbọ̀ fífipá yìí náà ni tó bá bọ́tọ̀ rò make sense mọ̀ wọ́n ní babaláwo kan ló sọ pé kí wọ́n tú Àbíkẹ́lẹ̀ ṣé babaláwo tó ní kó tú Àbíkẹ́lẹ̀ yẹn ṣé ọwọ́ immigration tó ló ti gbé mi lọ́lé ni babaláwo tí ní kó lọ gba orúkọ mi padà cause ọ̀rọ̀ ò make sense ó ní wọ́n ti mú kò lè wọ̀lú yìí mọ́ ó wá ní babaláwo yẹn ní kó jèbù rẹ̀ ewé yẹn kò ní jẹ́ fún babaláwo ẹ̀ mọ́ bó bá tún jà wà láì mi mo sọ bẹ́ẹ̀ sọ́mọ́ babaláwo yẹn sọ pé ọmọ náà wà ẹ̀ mọ́ nǹkan tó gbójúlé mo sọ pé tó bá jáwé kò ní jẹ́ mo bá jẹ́ gbogbo ẹ̀ ò ní jẹ́ fún mi Àbíkẹ́ ni mo sọ bẹ́ẹ̀ bá fún lóhùn yẹn mo sọ mi gbọ́ mi mọ problem yín so ẹ má gbàgbé o kí lórúkọ ọmọ yẹn ọ̀nẹ́ mo fẹ́ mọ bó ṣe lágbára tó l'Amẹ́ríkà bí mi ṣe dán ìyá yín wò yìí náà ní ẹkún mọ̀ mi pé mi ní sọ̀rọ̀ so ibi tá máa deport mi wá nẹ́ẹ̀sì sí yankee ni mo sọ́lẹ̀ irú ọmọ wèrè kan tó ní òun ti mórúkọ mi lọ sí 34 point of entry ẹjọ́ ẹ rán mi létí orúkọ ọmọ yẹn Polodi bá mi kọ orúkọ ọmọ yẹn jáde ọmọ tó ní I have sent her name to 34 kìíní kan
they will refuse her entry. Mo máa rẹ́ ni pé ní oko ló pa Ìjẹ̀bú ní ẹ̀rín pé àwọn eléyìí máa rìn dì láyé yìí o. Àwọn tó bí wọn máa gbọ́ pọlọ wá sáyé débi kí wọ́n bù díẹ̀ fáwọn ọmọ tán bí lẹ̀kẹ̀. Ń ṣe yín tẹ́ ń ṣe jàtijàti tẹ́ ń rọ́ bí spaghetti tán fi kéṣe. Kí ń ṣe yín. Olórí ọ̀nà next point of deportation is America lọ́kọ́lẹ̀. Mo fẹ́ kó gbérin wọ̀ dáadáa kó sá oògùn tó bá jógùn ló fẹ́ lò tó yẹ kó dẹ̀ má bá mi pàṣẹ orúkọ mi gbogbo ilẹ̀ tí mo orúkọ tí mo lò ẹni mo lò olówó gàbà kí la orúkọ tó tún ni mo lò Adégbóyèká Adéoyè kí ló orúkọ yìí tí Fọláṣadé yẹn sọ́njọ́ sí Balógun àbí kinní kan ìyẹn náà sọ nǹkan ẹ bá ń kó gbogbo orúkọ yẹn fún wọn ẹ mọ orúkọ mi tán ẹ fi Tolúlọpẹ́ Bàsírátù sí o àbí kẹ́ Jagaba kẹ́ gbé lọ sí embassy ní Amẹ́ríkà pé ọmọ yẹn sọ pé ibẹ̀ ni next point of entry òun ẹ wá gbé deportation order yín ẹ bá gbé sẹ́yìn ẹ̀ mo fẹ́ wo bí wọn náà ṣe lágbára sí l'Amẹ́ríkà ìyẹn olórí tí ò ní ilẹ̀kẹ̀ ní ọrùn tí wọn kò sì kó ẹ̀gbà ilẹ̀kẹ̀ sí ní ọwọ́ olórí tí ò fẹsẹ̀ tàfin olórí fake gbogbo yìí ọ̀rọ̀ yìí sì ń bọ̀ kò ń ṣerú èní àwọn fáǹsì mi ló ní èní yìí àwọn fáǹsì mi ló ní èní yìí ìyá wa ìyá tàtà ìyá wa Àbíkẹ́ communication Àbíkẹ́ àgbà mi tó yín pé o máa mi ilẹ̀ ni mo wà oríkùnlẹ̀ mo wà ẹ pẹ́ fún alágbára Ọlọ́run ẹ ní tẹ́ ẹ ní tí hey KBF Live I love you bro how are you ẹ ṣé jàre Adédùn àníyà mẹ́ta ẹ ṣé bàbá Túndé náà ìmọ̀ Ayọ̀dèjì kábíyèsí o èébú àtọ̀wù yìí náà ni wáyé ń búyàn mọ́ mo ti di new leaf o èmi náà ti repent ọ̀gá tó wá fẹ́ gbé wa mọ́ra bọ́ ṣe máa sọ ní pé àníkẹ́ má dá wọn lóhùn ẹ̀fà wọn mọ́ yẹn lẹ̀ ẹ̀ lè má dá wọn lóhùn àwọn tálákà máàníà tẹ́ bá ń gbọ́ ẹnu òṣè dùrálà Ọlọ́run ọba mo ní àwọn ìyáláyà èèyàn ní ara ní orí show yìí àwọn èèyàn mi tí ojú òkè ń tì wọ́n láti lo real identity wọn láti identify pẹ̀lú Àbíkẹ́ Jagaban show àwọn náà kún bẹ̀ yẹn orí wọn gangan náà gbé wọlé ojú wọn náà gbé wọlé wọn kì í ṣọmọ àlè èèyàn yìí ni wọ́n ní class wọ́n ní fun they are people of high intellect they are very intelligent they are vibrant amiable you know beautiful careered people tẹ́ máa rí tínú yín máa dùn láti associate ara yín pẹ̀lú pé wow àwọn náà wà lórí Àbíkẹ́ Jagaban show quality people I mean quality people àwọn la so mọ́ àwọn rèé Bọ́lá kìíní kan kí ló sọ yìí olóòtú ìgbọ́ nǹkan tó kọ àmọ́ èmi Àbíkẹ́ òní bá wọn kúkú kan bí kò ṣe yíyé o kọ́ dáadáa kí n lè mèsì tí ń fún ìyá rẹ̀ o so àwọn èèyàn yìí ló wà bẹ́ẹ̀ ṣẹ́bọ̀ bẹ́ẹ̀ àwọn ò rányàn rárá ṣé bí sista Naomi lẹ fẹ́ sọ ni Naomi èèyàn yìí gbogbo obìnrin lọ fún lọ́yàn méjì òun nìkan lọ́kọ́ mẹ́ta fún oríire ni lock jam bobby náà pé lock jam bobby èmi gan wárú ẹ̀ ọyàn tí ń gbé yìí kò tí tó bá lè di mẹ́ta bá kọ́ bá sọ di mẹ́ta àbí irú Dẹ́tọ́lá Dùkẹ́ gbogbo ayé ló pàkì ọyàn ní ráùndì sista Dẹ́tọ́lá triangle ni màmí bá dé àwọn bobby oní sharp shooter ló ń jẹ́bẹ̀ láàrin tẹ́ pé ìyá yín ò lè rí kó àwọn ọmọ mi sexy wọn beautiful gbogbo wọn kò sáṣàkù ẹ wo Dọ̀kásì Adéyínká mi ń bẹ̀ yẹn èyí tó yẹ pé Bukky Jesse kó fi wo àbúrò ẹ̀ mo yọ sọ́rẹ́ yẹn iṣẹ́ nìyẹn dàbí ìṣàwùrù tó ṣe bàtà wàhálà ogun ní bàtà wàhálà ogun ní bẹ́ẹ̀ ni mo yọ sọ́rẹ́ yẹn ṣe rí ó dàbí nǹkan abàmì má tiẹ̀ gbé ọkọ tó ń ṣe bàbá fún ọmọ mo yọ sọ́rẹ́ yẹn bọ̀bọ́ yẹn gangan mo ń gbé bọ̀ fún yín live and direct ọlọ́ a máa ṣe múfì lórí show yìí nǹkan tí ń kó dá nípa wọn ò dáa ó jẹ mí o àmọ́ òun náà ló lọ ń bá ẹ̀gbọ́n ẹ̀ operate account burúkú láti máa fi búlì àwọn èèyàn bàbá ṣe díẹ̀ fóun náà padà kò tí pọ̀ jìnnà alábẹ́rẹ́ tó fi ń gún wa ẹ jẹ́ káwa náà fi gún wọn èmi nìyẹn Àyìnkẹ́ Àdè kí náà tẹ̀ máa ń pè mí sí Nana Kwesi èmi olóyè púpọ̀ Àbíkẹ́ Nana Kwesi ìmọ̀ oúnjẹ bí àwọn gbogbo ẹ̀ náà ni màmá dá òye olóyè púpọ̀ èmi Shehu Voice ẹ ṣáàmọ̀ Shehu Voice Sẹ́ríkì ọlọ́pọlọ tó tap ọlọ́run èmi yìí nìkan náà ni oyè yìí ti pọ̀ jù Àbíkẹ́ irúmọlẹ̀ ńlá tó jẹ NASCO sister Naomi yes o Kudrat Adunẹ bá sọ fún sister Naomi pé mo hélì wọn o
That's an uncommon favor, having 3 boobs when others are having 2. I want to feel what 3 boobs feel like, man. Ẹ kó mẹ́ta fún mi kí n fi pọ̀pọ̀ kó dàpọ̀. Kí fi ìṣẹ̀ṣe, Kùránì, ẹ ṣá mọ̀ Bible àti ìṣẹ̀ṣe. Kó máa gbára wọn pòròpòpò pa. Mẹ́ta lọ́kan, èmi nìkan. Kan tẹ̀bé mi náà kò rú ẹ̀ kí wọ́n bọ́yàn mẹ́ta ṣe fi nítorí ìyá wọn ọjọ́ tó ti ń rí irú àwọn àǹfààní báyìí òun gan ò lè jẹ irú ẹ̀ níláyé òde yàn lọ́yàn mẹ́ta. Ibẹ̀ náà ló tún ló ní triangle. Ìwọ yìí nìkan ló máa red mistress. Àmọ́ tó máa pe àwọn ọmọ tó bí nínú ààrẹ àti irú àwọn Bukky Jesse yẹn Sẹ̀mí Àbúké nìyẹn náà. A pè lẹ́yìn títí olóhùn ò rí ibi tí eyín ẹ̀ ti bàjẹ́. A pè kejì lẹ́lẹ́sẹ̀ bọ́ra kò torí ẹni kó yọ sọ́ọ̀sì lẹ́sẹ̀ kó wá fi ẹsẹ̀ kó wá fi wọ̀n wá. Ó yẹ sọ fún wa ibo náà ti ń dájọ́ dé tòrútòrú bẹ́ẹ̀. Àwa ò sọ pé àwọn ò rí bó ṣe pè wá. Àmọ́ jẹ́ káwa náà bú àwọn mú ẹ kó dẹ̀ proof fún wa pé nǹkan ta sọ kò rí bẹ́ẹ̀. Chicken kò ju bẹ́ẹ̀ lọ. Owó Betfred party power lélẹ̀ kò sẹ́ni tó máa jẹ́ tán bá fòótọ́ sí. Ló bá tán kí wá ló wá fa gidi nínú yẹn tó ń jẹ àyà Mama Abike àwọn ọmọ tó ugly. How dare you look at me and call me ugly? Ẹ wọ wèrè ni. Ẹ rí mi ni. Olú ọmọ ẹ rojú ojú yìí náà ní nǹkan. Ẹ rí mú ẹ rẹnu ẹ̀. Ọlọ́run dàbí kẹ́tán. Ìgbà tó Ọlọ́run dá mi ọjọ́ 3 ló fi sùn mo dẹ̀ máa ń gbọ́ pé bàbá ò sùn rí àmọ́ gbà tó ṣiṣẹ́ tèmi tán bàbá sùn o. Ó ní màá ní ìsinmi lẹ́yìn iṣẹ́ Àbíkẹ́ torí pé mo ṣe tán inú èmi Olúwa gan sì yọ sí iṣẹ́ ọwọ́ mi. Mo dẹ̀ ń gbọ́ tí bàbá hanrun lóòótọ́ wọ́n sùn náà. Wọ́n sùn lẹ́yìn creation Àbíkẹ́ pé Àbíkẹ́ mo dé ẹ̀tàn inú mi sì dùn. Èmi náà jí mo bójú lára mi. Apá mi ò gé púnpúrú, ẹsẹ̀ mi ò gé, mo lójú, mo lá ẹ wá rí mọ́ sọ àkọwà láì mọ́ fi sex a lot of times. Olú ọmọ 6 footer. 6 footer tó baddest. Ọlọ́run ẹ bèrè lọ́wọ́ kéwọ̀n kan ròyìn fún yín lẹ́kọ̀ọ́. Kọ́sọ́mà dáadáa ni. Wọ́n pọ̀ jù àwọn ni ọmọ yẹn wọ́n like pretty girl jẹ́ ká mọ́mọ́ yìí. Ọba sọ ni ọmọ yẹn ni Jagaba. Jọ̀ọ́ Jagaba bá sì kí èmi lórí social media máa ní ẹ̀fìyàn lẹ́mí ní fi yín pa sẹ́yìn wá jẹ́ Facebook ni. Orí Facebook lágbára mi wà tínú wá bí mi ti máa gbé wọ̀ báyìí. Ẹ̀gún máa ń gùn mí ni tí bá ti bọ́ síwájú kámẹ́rà. Oh my God. Àwọn tẹ̀mí àbá bẹ̀ mí pé jọ máa sọ wá ní Facebook o. Má fi wá pa o. Àbí tí má ti wà pẹ̀lú boyfriend mi mú ìwọ ọmọ Akíngbadé èèyàn. Ẹ̀rọ rádò ṣáà pé mi lè sọ̀rọ̀ ẹnu mi tán má fi mí pa bẹ́ẹ̀ lójú gbogbo èèyàn má ní jẹ́ ń fi ẹ́ parí àwùjọ mi ń ṣe Facebook náà. Àbọ̀rẹ́ mi kan báyìí ọmọ chapra. Anyway, ẹ̀yin èèyàn yìí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀fẹ̀ yìí ló bá délé ni mo ní kí n kí gbogbo yín ni pé a máa ríra wa bá omi ò ní wá yín tì lágbára Ọlọ́run. Gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ jẹ́ ká ṣe fi sí pending. But meanwhile, ẹ má jẹ́ ká gbàgbé our primary assignment on this program, you know. Lè torí àwọn tó ṣe yamayama yẹn káwa náà wá ṣe yamayama. No, we can't afford to go their track. We can't go that route. Yeah. That is what differentiates us. Nǹkan tó sì lẹ́tì wá bọ́tànù wọn ni pé a yàtọ̀ sí yín. À ń ṣe ẹ̀yin. Ó stand wa out. So we are outstanding team with beautiful talent. Lè afford láti jẹ́ káwọn ẹlẹ́dẹ̀ kan máa rí wa mọ́nú mud. Ẹ̀rí tó bọ́ta ń rọlẹ̀ tí wèrí ẹ̀. Tó ṣẹ̀ wá ń sọ̀rọ̀ nígbà tíjà ti tán. Ẹ bá sọ fún kó ká lọ padà lójú ogun Biafra. Bó bá ti lè jà lójú Biafra nígbà tó ró kógógógógó. Bóyá máa wù ẹ́ bí akọgun bí èèyàn gidi kan bí ọmọ akin. Bọ̀ eléyìí. Irú ẹnu tẹ́ make injustice ní ìnáwó àti kejì ẹ̀. Kọ́lọ̀ tó kẹ̀yìn sí ayín kẹgbéra yín ṣépè. Àwọ̀ bá tiẹ̀ wá o. Ẹ ṣégo ẹ̀yin èèyàn mi mo love yín. I told myself I just have to come out this evening for you guys because I am sure that a lot of you has been so much concerned. Some people even call me and they cry. One of them are like, incriminating ní ṣe criminal bí àwọn ará Manchester tẹ́ pé owó olówó aṣọ ni ọ̀gá wọn máa ń dàbúra tán máa láwọn gbé gẹ̀ẹ́sì designer àtàwọn ará Walmart lọ́ọ̀ ní òkè Amẹ́ríkà lọ́ọ̀ ní ìlú Baltimore ní Maryland a lè sọ ní ó gba inú mi ni kò sí nǹkan tẹ́ mọ́ ṣe fún mi ògùn yìí náà ni kẹtẹramọ́ ìtaramọ́ ògùn yìí mo retí ògùn yẹn so ẹ̀yin tèmi mo miss yín gidigidi gan ènìyàn ó dára já ṣọlá ènìyàn
láṣọ iye mi tèmi fi ń bora ẹ ti bà mí jẹ́ sílì gbogbo ẹ̀yin fans mi pátápátá tẹ́ fi nǹkan ránṣẹ́ sí mi lẹ́kọ̀ọ́ tẹ́ máa dédé pè mí pé Àbíkẹ́ we have to give ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tọ́wọ́ yín ibi tẹ́ tí mo báyìí kò ní tán òkè òkè lọ́wọ́ fún ní gbé ọwọ́ yín ò ní rè sàlẹ̀ àpò títí láíláí lágbára Ọlọ́run màámi gbogbo ẹ̀yin tẹ́ faṣọ ránṣẹ́ sí mi aṣọ rẹpẹtẹ ní o èèyàn kan mò ń lọ lẹ́kọ̀ọ́ ọjọ́ kan báyìí màmá yẹn dédé ní wọ́n lẹ́kọ̀ọ́ wá kó gbogbo aṣọ tó mú ẹ̀wà láì mí ilé kó àmọ́ màmá yẹn pàṣẹ àwọn ìyá aláyà aṣọ 15 ni wọ́n kó jáde fún èmi nìkan pẹ̀lú owó wọ́n tún ní kí n gbowó kí n fi rán ìgbà mi mo máa ń wora mi pé kí ni mo wá ṣe láti deserve gbogbo eléyìí mo ní Olúwa ṣeun ẹ ṣàmọ̀ wọ́n ní great is thy faithfulness great is thy faithfulness morning by morning new mercies I see all I have needed I am not provided great is thy faithfulness great is thy faithfulness great is thy faithfulness Lord unto me great is thy faithfulness wàhálà mo tún máa ń kọrin ṣọ́ọ̀ṣì náà kò síbi tó wù mí ò dá sí má ṣe join ẹgbẹ́ kwaya àmọ́ mi nǹkan ọmọ ṣọ́ọ̀ṣì tó máa gbà mí báyìí náà ni pé ibo náà ti máa rí sista radical wọ́n ní sista mebe radical Àbíkẹ́ radical we cannot put you in this choir because you cannot be going on Facebook to answer way that ugly ape of Irish land ẹ má bínú ara ṣọ́ọ̀ṣì mo tiẹ̀ nípe láórí bó bá bu náà yóò fi bíbélì bójú ní àlọ́ bu lẹ́yìn nígbà tó bá gbé bíbélì lẹ̀ pa màmá yìí náà ugly ṣá iná Ọlọ́run àjò tẹ̀mí àjò tí gbogbo tí wọ́n máa ṣe pé fún ṣọ́ọ̀ṣì wa náà gbẹ̀yìn ni àmọ́ wọn ní fẹ́ gba sísá mi bẹ́ sínú kwaya kan tó wá rí kí lọ́wọ́ jà ọ̀rọ̀ wa yọ mí nínú kwaya o èmi kò tí apply fún pípẹ́ kwaya anyway àwọn tó ní mí gan ti mọ̀ kẹ́yìn lé jèrè ṣọ́ọ̀ṣì ọlọ́jà ṣàánú mi náà ni anyway ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù nígbà tá à ń ṣe ìyá ewé tó faṣọ sùtánà bojú tó lọ ń fa kíná tí ń pè lálẹ́ ajaba yájọrú abẹ́rẹ́ ìjọ yẹn wàhálà ìwérí oníṣẹ́yìn wò kò ní sí àwọn ọmọ yín wò kò ní sí èmi Àbíkẹ́ náà wò kò ní sí àwọn ọmọ ọwọ́ mi wò mo wò pé kí ló dé pẹ̀lú aṣọ sùtánà mẹ́ta lọ̀kan jọ́ tá à ń wú yìí bẹ́ẹ̀ ló ń jẹ́ egbò ló ń jẹ́ ewé ló tún fi ti kò ń ṣe nǹkan tó dáa adúpẹ́ tí a wọnú Ọlábọ̀dé èèyàn yìí mo gbádùn show tó ṣe lọ́sàn-án yìí wow it's wonderful kind beautiful keep it up girl àwọn olè encourage àwọn èèyàn kan máa jà lórí show yìí àwọn tá a bá rẹ́ni bí ẹni èèyàn bí èèyàn tó mọ ọ̀rọ̀ sọ tí wọn kì í ṣe àwọn arìndìn àwọn adáyín tó máa sọ tán tó máa ní pé mọ́mí mi náà sọ pé kí n má jáde àmọ́ kí ni a sọ pé inú tiẹ̀ ti bí mi tábà bí gbogbo yìí gẹ́gẹ́ bọ́ta tí bá ní tayín lò kò ní dá sí ara yẹ jẹ́sẹ̀ èpò ló máa pamọ́ lọ́pẹ́ nǹkan dédé gbé àwọn ọmọ mi wọ̀ bẹ́ẹ̀ yẹn náà ẹ̀fún nìyẹn ìdí ti dìyẹn ni wọ́n ti parí iṣẹ́ wèrè ni wọ́n gẹ̀ẹ́tì ìyá ẹ̀ wọ́n tún gẹ̀ẹ́tì òun ọmọ náà àwọn ọmọ mi máa ń farabalẹ̀ wọ́n máa wà calculated wọ́n time ara wọn pé gbà ó lè yẹ káwọn shoot wọ́n bẹ̀rẹ̀ bí ẹ̀fẹ̀ yẹn dẹ̀ dùn yàn kú ju anything lọ níbi wọ́n ọlá ṣe ń rọ̀lẹ́ yìí ọmọ ní ẹ́ ó ní mọ sàárè kankan lára àwọn ọmọ tó kù lọ́wọ́ ẹ̀ mọ́ láṣẹ Èdùmàrè gbogbo ẹni tó bá ní pé kó fọwọ́ ẹ̀ gbọ́mọ sí wọnú ọlá gbogbo wọn náà máa sí gbogbo nǹkan tó bá mínú ayé wọn pátápátá tí ò ní kú kan gbogbo ẹni tó bá ní ká fi ọwọ́ wa gbé ọmọ sí gbogbo ẹni tó bá ní kí àwọn ọmọ èjè àwọn ọmọ tèmi gangan àwọn lọ́yà èjè fan fọwọ́ gbọ́mọ sí gbogbo wọn náà máa fi ọwọ́ wọn sí ọmọ wọn àwọn onígbàdúrà ru ẹni bá ronú èrò wá a rí fún wọn gẹ́gẹ́ bí èrònú wọn sí wa láṣẹ Èdùmàrè torí àwa ò fẹ́ kí aburú gbé ọmọ kéékèèké kankan ṣubú ọmọ kékeré ò bá wa jà àwọn ìyá wọn lọ́lọ́ fẹnu kọ so gbogbo ẹni robi rò wá ó di dandan kó rí fún wọn gẹ́gẹ́ bí èrònú wọn sí wa nítorí kí ni ẹ̀lúlù tó bá forí fòjò wọn lórí ara ẹ̀ ló máa ń fà á lé ẹ ṣàbọ̀ àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi ńkọ́ wọn lára ẹ̀ ló máa fi nà ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ńkọ́ àrígiṣẹ́ kí ẹ̀ forí ara yín gbẹ̀gẹ̀rẹ̀ yín ọ̀fọ̀ ní o wọ́n fún mi ní ohun ní ẹjẹ́ ń yá yín kó máa rí fún yín gẹ́gẹ́ bí èrò ní ìtẹ́jẹ́ ẹ̀yin tàbí kẹjọgúbàn Yeti Creamberry ọmọ mi àǹtí Kẹ́mi Àjàyí how are you ẹ ṣé mo dúpẹ́ yeye dúpí Olúgbòdì Àlàdé èèyàn yẹni ẹlẹ́ni tó ní skúlù àwọn ọmọ wẹ́wẹ́
tí wọ́n tún lọ blog ẹ̀ tí wọ́n gbé photo àwọn minors sórí social media ara wèrè tá à ń sọ ni because there's no person that will be in the right state of mind tó máa lọ ṣerú ẹ̀. If you are in the right state of mind, why would you go blogging to minors under age 5? Aṣiere ẹ̀dá nìkan ló ń ṣerú ẹ̀. So Dupi Olugbodi Alade, we pray for elevation, for increment, for success, for achievement, for everything called good. Everything that will cause you happiness for you. And that's how it's going to be lágbára Ọlọ́run. Ore t'Ọlọ́run ti ṣe fún yín kò ní padà sí. Gbogbo ẹni tó robi ròyìn wá forí ara wọn gbé. Lórí ọ̀rọ̀ social media bullying náà là ń sọ. Kẹ́ máa dédé pick àwọn èèyàn tán fi comment ilé àwọn èèyàn tẹ́ rí pẹ̀lú yàn. Àwa wí ní ṣe bẹ́ẹ̀ yín ṣe tá bá ní ká ṣe bẹ́ẹ̀ yín ṣe ara èèyàn ní ore wà. Ara àwọn tó so mọ́ yín tari pé wọ́n sì lárúbáríkà díẹ̀díẹ̀ wọ́n sì wà lára yín torí ẹ̀ mo máa sọ fún àwọn ọmọ mi pé ẹ má ṣe bí titi wọn o ẹ jẹ́ kó máa bá titi wọn lọ bẹ́ẹ̀ yẹn. So thank you all for joining me. Grace Williams said I should go outside. Abama sọ pé baby yìí náà kò tún ṣe nu ilé ṣé kò láti lo heater. Abama sọ pé stage yẹn ni stage nǹkan kan yìí sí ráyè láti wá máa prove anybody right or wrong. Ẹjọ́ yín nìyẹn. Bẹ́ẹ̀ bá ní mo ṣì wà lẹ́kọ̀ọ́ á jẹ́ pé kò náà láti ń ṣayé náà nìyẹn ń ṣàjẹ́ yín lówó tó kúrò London. Bẹ́ẹ̀ bá dẹ̀ ní London á jẹ́ pé ibi ẹ bá ní mo wà náà ni mo wà mí jẹ́ everybody lẹ́jọ́. Àwọn fans mi lè mi jẹ lẹ́jọ́, àwọn ni mo ho ní explanation, àwọn ni mo ho ní appreciation torí wọn ni mo ṣe jáde torí pé èèyàn yìí ni wọ́n, ẹni Ọlọ́run fẹ́ ni wọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ pè mí pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ tẹ́ pè mí, àbí kẹ́ kan ti gbọ́ tẹ́ lọ lé ni. Gbogbo yín ẹ ní rí wàhálà o, ẹ ní rí nǹkan gbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára Ọlọ́run. Àjọbára wa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, èṣù bí èèyàn bí èṣù. Òní wọlé tọ̀ yín wá lágbára Ọlọ́run ẹ ní ṣubú dànù gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń lé bá ẹ máa bá ní lágbára Ọlọ́run gbogbo ẹ̀dá tó bá dúró ní kọ̀kọ̀ tó ní pé gbogbo àdúrà tá à ń gbà fún yín àbí tẹ́ ń gbà fúnra yín ò ní ṣe irú ẹ̀dá báyìí ó máa lọ̀run lọ ní kíákíá ní àwọn ọ̀run àpè sọ́dọ̀ ilẹ̀ alánú agbé wọn mì wọ́n á filẹ̀ ṣaṣọ́bọra ní kíákíá gbogbo ayé wa tó ní àní nísìnyí ìsinmi á jìnà sí wọn ọ̀run á wáṣẹ́ fún wọn ṣe lágbára Ọlọ́run ẹjọ́ mi lójú o bí mi orun yẹn ṣe ń kùn mí tó mo ní mi tó bẹ́ẹ̀ má jáde ṣá ni àwa bá gbogbo yín. So thank you so much to those of you that are my non-Yoruba speaking audience. The reason for this show is to show you guys my appreciation, my unreserved gratitude towards, you know, your care, your love on this show. So I thank you all so much. I really heart you all. You know how much I love you. Without you guys, there's no me. Without God, there's no us. So let's thank God for a successful show tonight. It's just to assure you guys that I am fine. I'm hale and healthy. There's nothing wrong with me. Nothing evil has befallen me, and no evil will befall me. Neither will it befall any of you out there that are my friend. So I hope I've been able to explain myself, to tell you how my journey has been. I've been to Nigeria for the past 10 weeks. And I had a swell time. It is my country of origin. My background is Nigeria. I am Yoruba, as you all know. So why would I go home and want to rush back when I'm not like that? You know, Sisi, tí ò lè rèlú bàbá rẹ̀. Ọmọ àlè tí fọwọ́ sí jíwèlé bàbá rẹ̀ ìgọ́rí rẹ̀ ní oníwọ́n tí òun sórí Facebook. Facebook gan ti sọ pé tribe by tribe ló máa fi sìyàn sórí Facebook tó bá yẹ pé ẹ fẹ́ dá cemetery less bí báyìí ni ìwọ tó bá ti lè ní national ID card ní Naija àti tìlú tó ti wá gangan àwọn ọmọ Ìjẹ̀bú sì wọ́n ní kinní kan Ìjẹ̀bú Òde wàá gbà sọ́wọ́ ni làyásín kinní wọn àwọn ọmọ Ọ̀yọ́ state wọ́n ti ń gbà sí ìlú tó ti wá gangan ni bó bá ti ní tìlú ẹ wọ́n lè ṣe sórí Facebook so ìyá yẹn máa require kinní yín ní Ìbàdàn ẹ lọ bẹ̀rẹ̀ ẹ lọ di òpó ẹ lọ gba certificate bẹ́ẹ̀ bá ti lè mú wá láti Báṣọ̀run on lè sin sórí Facebook náà so di dandan pé àwọn ẹyẹ gúnugún náà máa fi òkú rẹ̀ jẹgbẹ̀yìn torí ayé gan ò sí fún lórí social media. Anyway, ẹ̀yin tèmi, I love you all. Till I come across your way again on this Facebook live chat, you all should remain blessed, stay focused, and keep being good. Sister Detola Duke, Sister me, Abike, thank you so much for joining. I love you all. Ashabi Jacob, thank you. Lolo Obide, thank you so much.
One what did Lolo just write now? It's gone by. I can't read it anymore. I'm not proving anybody right, though. I'm just here doing my own thing. You know me now. I don't have a budge when they start, circulating their rumor. I don't have a budge. I'm not going to blink and highlight because of them. I won't lose my sleep over such a rumor. Rather, I will say, Benny, me mama gbe mi re konko. Among that, Ogun ma tún ṣiṣẹ́, ẹ wò wọ́n tún deport mi padà sí UK. Ogun bẹ lọ́wọ́ mi, Ogun burúkú ni. Àmọ́ ní sọ tún máa gbé mi lọ́dọ̀ America. Deportation, next deportation, kini nìyẹn, ẹ ṣáàbọ̀. Point mi. Wọ́n jù mí padà ní paga, má tún kúrò bẹ́ẹ̀, má tún wò lù tó bá wù mí lórí mi, má tún ní immigration officer UK bọ̀dọ̀ ẹjọ́, ẹ̀ẹ́dẹ̀ tún gbé mi lọ sí Paris níta ló mo fẹ́ lọ kí Mọ̀síánò yọ tèmi Àbíkẹ́. Tó bá tún ṣe díẹ̀ bá ní ẹjọ́ mo tún fẹ́ kẹ́ dìpọ́tù mi lọ Nàìjíríà, wọ́n tún gbé mi. Gbogbo àwọn tó náà máa pè ní bọ́dà, mo kàn rí pé ìgbà tí mo wọlé bọ̀, àwọn tó ti ẹ̀gbẹ́ mi gan látẹ̀kọ̀ wọ́n kàn dúró sẹ́yìn. Mo sì dé point of entry wọ́n ní, hello madam, welcome back home. How long have you been out? Mo ní 10 weeks. Wọ́n stamp mi back. You're welcome. Enjoy your stay. Ìsì kọjá lọ. Mo wá pé ó dẹ̀ pé àwọn immigration officer yẹn náà stamp yẹ o. Tí ya yẹn náà máa mú mi o. Bóyá náà yẹn bèrè, how long have you been out? Ọlọ́run. Iye ewé. O lè bọ́nu wèrè tó wà lára èyí. Ọrùn gan ò lè wẹ̀ sàn torí pé àwọn ará ayé wọ́n ti fi kún fún ẹ. Ìtàn gbé ní ẹ lọ́wọ́ nìyẹn pé kó máa ṣiṣẹ́ káàkiri. Mo sọ fún ẹjọ́ sí tó tọrọ ṣiṣẹ́. Mo ní wàá dá ṣe tí ò ní sẹ́ni tó máa support ẹ. Torí pé ò ń dá ṣe. Bó ṣe ń rìn ní ìwérí ẹ, ọwọ́ ara ẹ ló wà. Bó ṣe ń bẹ̀rẹ̀ ọwọ́ ara ẹ náà ló wà. Bó bá tún dà láti mi ìmọ̀ kan tó tún máa gùn ẹsẹ̀ mi Àbíkẹ́ torí mo ní pé tó bá dárúkọ mi ò lè wà alright. Ìjọ tó ti gbé story ní audio mi náà láyé ẹ ti ń dà. Ìwọ náà dẹni tó ń fi relaxer bóra. Orí pé relaxer ló fi ń bóra, ọrùn ẹ wà pọ̀. Gbogbo ẹ̀yin ọmọwé ìmọ̀ ní mi ìmọ̀ bóyá ti ẹ̀wọ̀ red mask wọlé. Mo nídìí ẹ̀yin red mask. Ẹ̀yin lẹ máa kó gbogbo èpè tó wà lórí iṣẹ́ lọ. Mo máa sọ gbogbo èpè tó wà lórí ẹ bá dábò àwọn tó ń lo red mask, àwọn olórí pupa yìí. Ẹ kó máa rí fún yín gẹ́gẹ́ bí èrò ní yín Sẹ́mi Àbíkẹ́. Bẹ́ bá sọ lọ́rọ̀, ọ̀run á bá yín fi bí ogún bí ọgbọ̀n náà máa bá yín fi kún. Bẹ́ bá rò lérò, wọ́n bá yín jẹ́ kó di gbẹgbẹgbẹ, wọ́n wá spread ẹ̀ sáàrin family yín. Bó ṣe máa rí nìyẹn. Àṣẹ ọ̀run gùn. Mi bá ti yín wá lálẹ́ mo wá bá àwọn customer mi ṣeré ní àwọn tèmi àwọn Àbíkẹ́ Jagaban. Kí lẹ fẹ́ kó wà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló máa wà tẹ́lẹ̀, ó máa wà online ni. Èmi ni máa pa àkọlé sún. Ó máa ṣe show mi lálẹ́, yá ṣe láàárọ̀, láṣẹ lọ́sàn-án ọ̀la. Èmi ni ìdágìrì tó ń dẹ́rù bàṣàbí lórí social media. Kò lè nísinmi. Tí ó bá dárúkọ mi báwo ló fẹ́ ta ẹni kó kọrúkọ ọmọ ẹ̀ Hannah àbí Tina kẹrí kó ní kó wá gbọ́ kò ní ní viewer. Bó tó bá ti kọrúkọ Àbíkẹ́ Jagaban, èrò máa ya wá ní tán bá gbọ́ gidigidi. Orúkọ tó fi ń jáwó. Anyway, Temi, I love you all. Thank you so much for checking on me. I am fine. I hope you all are doing great as well. I will come online again by the special grace of God on Friday. So let's keep it a date. Thank you so much. Etayalode Eshe, Sister Eileen, thank you. Sister Naomi, thank you so much. You've done very well. Vini Omoya Jesu, Enyo Yinie. Everyone, next deportation point. Mini Kiakia, I love you, Tomade Yaye. Olai Larry, Olaide, thank you. Abike Omolong, thank you so much. Mr. Friday Irobo, Pastor Tiwa, T. Olorun Yonusi, God bless you, bro. Thank you so much for joining. I miss you. Yes, hello, Adamilola Adebi. Thank you for joining. Thank you so much. I miss each and every one of you. I do not mean any harm. I do not mean to disrespect you guys. I will remember to acknowledge you some other time, but you all know that I heart each and every one of you bigly. So much. Grace Williams, thank you. That's one of my sharpshooter. Thank you so much, babes. I love you. Honorable Abibala Sisi, thank you so much, babes. Thank you. Folashade Eshe Oladapo Shinowo Eshe gan ni gbogbo America ẹ mọ retí be ní next deportation point wa o wọ́n bá jí wá síbẹ̀ má lè gbà wá wọlé wọ́n tún deport mi padà náà ní sí UK ní choice má bẹ yewe kíní lẹ̀kẹ̀ tó ti ẹ gbé kiri yẹn tí mo bá yín kó wá látẹ̀kọ̀ mo kó lẹ̀kẹ̀ yẹn wá tó 1 million. So Eshe gan ni, thank you so much. Akimba Adele, you are cool. I wish you a belated happy birthday. I learned yesterday was your birthday. I'm sorry that I wasn't online. So I wish you all the best, bro. Thank you for being a part of my dream. Thank you so much, guys. I will see you all, God's willing, on Friday again. I gotta go. Kiss, 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 kiss. Mwah, 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 mwah. Show some love, people.
fìyàn ṣe yẹ̀yẹ́ inside the video. All right, everyone. Good night. Ẹ ṣé mo dúpẹ́. Olúwajíwáre. Ẹ ṣé gan ni. God bless you all. Bye-bye now. And your fair Alaotawa. I love you too, babes. Thank you. How are you? Ìgbà yìí lọ́la kọ̀ọ̀kẹ́ tèmi. Where have you been, Ike? Dorcas, yes, that's in life. Ẹ jẹ́ kí ìyá náà ṣeré náà. Ó nídìí owó. Ẹ jẹ́ kí Google bá fún lówó. Ẹ jẹ́ kó bọ́ síbẹ̀. All right, ire o. Kenny, wonderful week, each and every one of you. Bye now.